jẹ́jọ́ bí Kùránì náà. Bismillahir-Rahmanir-Rahim. Qala rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli waj'al waziran min ahli Harun akhi ushdud bihi azri وأشركه في أمري نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى Àkọlé ọ̀rọ̀ ọlọ́lẹ́yìn àṣírí ìfẹ́ láàrin lọ́kọ àti aya. Bẹ́ẹ̀ bá wáyé báyìí ọ̀pọ̀lọpọ̀ ní ṣe pé ìyàwó àmọ́pọ̀ tọ́jọ́ kò tó sù wọn tún yára wọn lẹ̀. Àwọn kankan ni wọ́n ṣàfẹ́kù láàrin ara wọn. Wọ́n ní divorce láàrin lọ́kọ láya ọ̀pọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ bá ní àwọn kóòtù àkọ́kọ́ àkọ́yá òun lọ́kọ́mọ̀ láàrin wọn kí ló fà á? Àwọn àṣírí tá a fẹ́ máa kà yí ni ò sí láàrin wọn òun ló fà á. Jẹ́ àádámà àlọ́bí gan bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀ẹ́dá bẹ̀rẹ̀ kọ́kọ́kọ́kọ́ ilé òtítì wọn máa dápẹ́ kọ́kọ́kọ́kọ́ àbádámọ̀ wọn ni àkọ́ọ̀tù náà pé kọ́ọ̀tù eléyìí ọkọ ni wọ́n máa ń kọ́ ń bẹ̀ àkọ́kọ́ lẹ̀ àkọ́yálẹ̀ ìtẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ nù. Àwọn sì yẹ wọ́n bìrì ẹjọ́ ta kàkàkà ọlọ́ni ìgbéyàwó lẹ́gbàá púpọ̀ ọlọ́ni wà mí ni ti àmì khalaqa lakum min anfusikum azwaja litaskunu ilayha.
ayati ń bẹ nínú àwọn àmì. Ani khalaqa lakum. Tẹ́fì máa gbé ọ̀kan ṣoṣo lọ́wọ́ bá. Àwọn ìmọ̀ mi ni. Ọba ní ọ̀kan nínú àmì náà. Ó ní ani khalaqa lakum. Àti dá fún ẹnì kọ̀ọ̀kan yín. Ẹ máa gbọ́ àyà náà. Ani khalaqa lakum min anfusikum azwajan. Litaskunu ilayha. Ọ̀nà àti dá fún ẹnì kọ̀ọ̀kan yín. Min anfusikum látara ara yín. Azwajan. Àwọn ìyàwó tẹ́ ẹ máa fẹ́. Àwọn obìnrin mọ́ mi nì. Àsìwájá jámù ló gbé wá. Ẹ̀yà bá lè kí ó jámù ló gbé wá. Ọlọ́ni a ti dá látara ẹnì kọ̀ọ̀kan yìí ìyàwó tẹ́ ẹ máa fẹ́. Ẹni tí ó fẹ́ méjì kódà bí ọba wò kọ́ fẹ́ jọyọ̀ kan lọ méjì ló máa fẹ́. Ẹni tó máa fẹ́ mẹ́ta yóò wù kọ́ fẹ́ ju méjì lọ mẹ́ta ló máa fẹ́. Ẹni tí ó bá fẹ́ mẹ́rin tí ó pè é kódà bí ọba wù kọ́ fẹ́ ju ìyàwó kan lọ. Ọlọ́ni bàbá ti dá mẹ́rin látara rẹ̀ mẹ́rin ni ó máa fẹ́ láyé. Omi ni ayati. Ọlọ́ni ara mi wà lọ́wọ́. Ani khalaqa lakum min anfusikum azwajan. Litaskunu ilayha. Ẹlẹ́kẹ̀ẹ́ bá gbọ́ àwọn tó bí dára jàmá. Allahu akbar. Àwọn ìwé mẹ́rin. Ọlọ́ni ìtẹ́síkù náà ilẹ̀ ya. Ọlọ́ni ń tà torí ẹ̀ ní ẹfẹ́ ìyàwó. Òun ni bẹ́ẹ̀ bá jáde lọ bẹ́ẹ̀ bá lọ tẹ́ ẹ bá bọ̀. Kẹ́ lè máa sinmi sọ́dọ̀ àwọn ìyàwó yín. Litaskunu ilayha. Àwọn ìwé mẹ́rin. Ká tó fẹ́ ìyàwó a máa ń jẹun, a máa fọṣọ, a máa gbálẹ̀, a máa súnlé. Nǹkan yọ̀ kan táàrí ṣe ká tó fẹ́ ìyàwó. Òun ni ká máa sinmi sí wọn lá. Ká máa dá sùn. Ká lè máa bá wọn ṣeré. Ká lè máa bá wọn ṣàwàdà. Ká lè máa ṣeré ìfẹ́. Ọlọ́ni tó torí ẹ̀ tá torí ẹ̀ tá bí ní ẹ máa fẹ́ra ẹ̀ nìyẹn. Wa ja'ala bainakum mawaddatan wa rahmatan. Fi dhalika Fi dhalika ayatan liqawmin yatafakkarun. Àwọn tó lè bọ́ mìíràn. Akramakumullah. Ọlọ́ni wa ja'ala bainakum mawaddatan wa rahmatan. Inna fi dhalika laayatin liqawmin yatafakkarun. وجعل بينكم مودة ورحمة إن في ذلك آيات لقوم يتفكرون. الله أكبر. Ọlọ́ni kẹ́lẹ́ bá a máa sinmi sọ́dọ̀ àwọn ìyàwó yìí láfi ní abẹ́yàwó. Ọlọ́ni lẹ́yìn náà kí wá lọ ṣẹlẹ̀ mọ́ bí. وجعل بينكم مودة ورحمة. Ọlọ́ni jẹ́ àjà bẹ́ẹ̀ náà kan àti wá fi sáàrin ọkọ àtìyàwó. مودة. Ìfẹ́ tó lágbára àwọn obìnrin mọ́ mìíràn ẹnu lè fi àwọn àfọ́ àkárí ayé pé mẹ́lí fáríkù bẹ́ẹ̀ náà lè máa wá dátì wọ́n lè máa há bátì. Ẹnu lè fi àwọn àfọ́ àlè kí wọ́n bá délé kí wọ́n. Ìyàtọ̀ wo ní ń bẹ láàrin màwádà àti màhábà. Àwọn obìnrin mọ́ mìíràn tẹ́wọ́n ní àlè máa wá dátù ìfẹ́ tó lágbára orí òsùn bọ́ọ̀ bá rí mi ò lè gbádùn bọ́ọ̀ bá rí mi ò lè jẹ bọ́ọ̀ bá rí mi ò lè sùn. Ọlọ́ni àwọn ọlọ́wọ́ bára fi rú fẹ́rẹ̀ sáàrin lọ́kọ láya. ورحمة. Bí ìfẹ́ bá ti wá jòkó sáàrin ọkọ àtaya wàrà màtá àánú máa wá dé owó máa dé ọlá máa dé àlàáfíà máa dé ọmọ á máa dé sáàrin wọn torí ìfẹ́. وجعل بينكم مودة ورحمة. Fi
máa ń gbọ́ ọba tó bí dáadáa. Àwọn obìnrin bọ́ mẹ́rin. Ìwọ náà wo ẹgbẹ́ rẹ, wo sí rẹ, wọ́n tún rẹ, wọ́n wájú wọ̀nyí. Ọ̀pọ̀lọpọ̀ lọ́kọ láya ni ọ̀wá sì fẹ́ mọ́. Níbo ni fẹ́ sẹ́kù láàrin lọ́kọ láya ẹ̀sáwò ẹjárí. Àwọn obìnrin bọ́ mẹ́rin. Àwọn nǹkan mẹ́ta máa ṣe tí ó máa gbèsè sí ọkàn ọkọ àtẹyà àti wá sọ ní pé ó ti sọ ní gbẹ̀gùn dání. Ìtì ìfẹ́ ti sápò nìyẹn. Kálukú wá sunkún kí ẹgbà mí, ìyàwó mi ọ̀gbà tèmi má, ẹgbà mí, ọkọ mi ọ̀gbà tèmi má, ẹgbà mí kí o mọ wọlé òjìfẹ́ mi lé mi. Yóò rí bẹ́ẹ̀ ní tàbí máa kàyí lò sínú ayé. Ọkọ àtìyàwó òun ni alìmọ̀ṣára káàtù òfìlì àmàlì. Àwọn èèmọ̀ mi ni tọ́lábò tí ìfẹ́yàwó wọ́n lọ lè kọ́ pamọ́. Ẹni tó ti níyàwó lé nígbà wọ́n kọ́ ọmọ lè lò ó ìwọ lówó bí àwọn èèyàn bá nífẹ̀ẹ́ rẹ bí ò ní nífẹ̀ẹ́ rẹ ṣé ká Ádámù náà wọ́n náà ń palẹ̀ mọ́ lọ́wọ́ sì ṣe lọ́rùn. Ebi ti níyàwó lé gbogbo ẹni wọ́n mọ̀. Bí a bá ṣe bẹ́ẹ̀ sí nǹkan òṣè o. Kò sì jẹ́ fọ́, alìmọ̀ṣára kàtùbílẹ̀ àmàlì, ìmọ̀ bára ẹni ṣiṣẹ́ papọ̀. Àwọn èèmọ̀ mi ni, ọkọ àtìyàwó ẹjọ́ máa ń ṣiṣẹ́ papọ̀. Irú iṣẹ́ wo iṣẹ́ tó wá lágbára jù tẹ́lẹ̀ máa ṣe tí ìfẹ́ yóò fi kalẹ̀ tí ó fi kalẹ̀ tí ìfẹ́ ó fi lálùbáríkà ẹjọ́ máa ṣe lọ́wọ́ ọba. Ọkọ àtìyàwó ẹjọ́ jòkó àdúrà. Ìyàwó mi gbátẹ̀sùbá rẹ̀ mú, kọ́kọ́ náà gbájẹ̀ mú. Ọkọ àti ìyàwó ẹjọ́ bá ti láwà Kùránì, bí wọ́n kọ́ bá mọ̀ ẹ́kẹ́ tí ìyàwó ọ̀bá mọ̀ ẹ́kẹ́. Wọ́n ọ̀dà jòkó tì mí, wọ́n máa sọ̀tàlá tó fún àdínẹ́ni kí ni máa ti láwà. Ọkọ àti ìyàwó ẹjọ́ bá fẹ́ kí ìyàwó lélì ẹ̀dìdẹ́ lóru ẹ máa gbárùwà nẹ́bì. Ọ̀bìnrin mọ́ mẹ́rin, àdìyí ká bẹ́ tí mo rí ẹ̀fọ̀dọ̀ ànẹ́bì ẹ̀ yóò bá ànẹ́bì dáadáa. Ọlọ́run ọba kọ́ máa bá ọkùnrin kan máa gbọ́ òkú ọ̀nà bá fẹ́ lù ọ̀bá fẹ́ kọ́ wáyọ rẹ̀ kú. Ọlọ́run ọba ìkẹ́ rẹ̀, oore rẹ̀, àlùbáríkà kọ́ máa bá ọkùnrin kan kọ́ mà mínà lẹ́yìn. Ọwá dìde lóru. Wà ayé kọ̀ọ̀dọ́mọ̀ra àtàwù. Ó tún wá jí ìyàwó rẹ̀. Ìyàwó mi dìde dúró. Àbá wọ́n mìírí, fọ́sọ̀lá, ọmọ ọ̀gbọ́n, fọ́sọ̀lá, ó wá yẹná fílà, ó ti jí ààrẹ tán, ó jí àwó tán, ó já wọn ọmọ wọn yẹná fílà. Kọ́dà Ànábì ní bí ọba tó wá jí náà, àbá wọ́n mìírí. Ànábì ní bí ọba jí, Ànábì ní nàdọ́hà, aláwájì ìrìlì máa à. Kọ́dà bàbá jí ìyàwó rẹ̀ bí ọba wá jí bọ́rọ̀, wọ́n mi sí lójú omi ìfẹ́nu. Omi àlùwàlá, wáyé díẹ̀ lójú báyìí, ní ọ̀dá mi lóò. Wọ́n ní Ànábì ní rahim Allah rajulan qama min al-layli fasalla wa ayqadha imra'atahu aw thumma ayqadha imra'atahu. Àrùn wọn bá orí rẹ̀, ìkẹ́ rẹ̀, kó máa gbọ́ ọkùnrin méjì lóru tó yẹ ní abílà, ó tún wá jí ìyàwó rẹ̀ pé kájọ yẹn. Ọ̀sàdúà, ìyàwó mi jájọ sàdúà, ó ké Kùránì, ìyàwó mi jájọ ké Kùránì, ó tẹ́wọ́ bẹ̀rẹ̀ wọn bá fáwọn ọmọ rẹ̀, ìyàwó mi jájọ ṣe bẹ́ẹ̀. Àná ọlọ́wọ́ bá kọ́ máa bọ́. Àwọn ọmọ ìwọ́n mẹ́rin, Ànábì wá ti wá rí àìsí yóò bá Ànábì. Ànábì ti rí pé ó lè wá ní bákan ní ìjọ mi, kọ́kùnrin ọjọ́ lẹ̀ tí ìyàwó jẹ́ alákìtìyàn. Ànábì ò tún wá dákẹ́, Ànábì ní ọ̀rọ̀ yípa lọ́wọ́ múra tán, ìkẹ́ Ọlọ́run, orí Ọlọ́run,
àlùbáríkà ọlọ́run kọ́ máa bá obìnrin kan kọ́ mọ́tìmínà lẹ́yìn obìnrin tó dìde lóru kọ́ mọ́tìmínà lẹ́yìn ọ̀yá yàrá ádámà obìnrin tó dìde lóru fasọ̀lá ọwọ́ kírun wà áyé kọ̀ọ̀dọ́ tí záwọ́jà ha tó tún wá di ọkọ rẹ̀ bí baálé wa ìdẹ ẹran yìí nà dídó. bọ́bá ọkọ̀ tí ọ̀rọ̀ wá yí àbá àmọ́mínú ọ̀gbọ́ wọn nà dọ́ àláwájì ìgbìlì máa ọwọ́ akótó wọn méjì lójú bí baálé wa ẹ̀jẹ̀ jìnnì àti òkìyà mọ̀lẹ́gìdì. bọ́ ọba ṣe bẹ́ẹ̀ àánú ọlọ́wọ́ bá ti jẹ́ tiẹ̀. onílé ìrántí ẹ̀ bá ń kéwù jẹ̀ mọ́. àlẹ́ ìpàlẹ́kọ̀ ìyàkọ́ mẹ́nà àwùsíkọ́ àzíwájà ìmọ̀ ìjọ ṣiṣẹ́ papọ̀ nínú ilé pẹ̀lú ìyàwó ẹni máa bí ìfẹ́sà rẹ̀ nínú. oyin lọ́jọ́ àlàmẹ́sì lágbèjúwe ọwọ́ yí ìyàwó rẹ̀ bí á jẹ́ bó o lára sí lónìí ẹja gbàwẹ̀ ẹja jọjẹ sáré. ìyàwó mi ò ní lọ́jọ́ mọ́ndé ẹja jọ gbàwẹ̀. ìyàwó mi ẹja jọ ṣàdúrà ẹjí àárọ̀ kùtùkùtù ẹ wá kó àwọn ọmọ yín jọ àti ìyàwó àtọmọ ẹjọ máa ṣàdúrà bẹ́ẹ̀ bá sí láàrin wọn mọ́ wọn ti màdúrà ní bàbàrà. Adìlẹ̀ mọ́mìnì, Mùázù ọmọ Jabali, bá wí tẹ́lẹ̀ kẹ́bí balẹ̀. Sábì ànábì ni, bọ́bá kí ìṣáì tẹ́lẹ̀ ànábì, ọ̀gbọ́n àbá fún mi ni. Bọ́bá kí ìṣáì tiẹ̀ tẹ́lẹ̀ jẹmọ́, yóò tún wá lọlé. Yóò wá lọlé tún sáájú lọ́wọ́ àwọn fámìlì yóò tún wá kírun fún wọn. Allahu akbar. Bí ẹ̀dún dè mí o. Ìwọ bá débi rẹ̀ ọ̀dà kọ́ lára rẹ̀. Àbá mọ́mìnì nípa àjọsìn nìyẹn. Alimushara kẹ́tù bí àmàlì. Àbámúlò ọ̀gbọ́. Ìmọ̀ bá àwọn ìyàwó wa ṣiṣẹ́ papọ̀ nípa iṣẹ́ ẹnu ilé. Òsílẹ̀ ìfín bẹ̀ àbá mọ́mìnì o. Òsílẹ̀ ìfín bẹ̀ o. Ayé ti rọrùn àbá mọ́mìnì. Ẹ ti ní washing machine báyìí. Láàfin fọṣọ. Ọwọ́ ní pé ara ìyàwó rẹ̀ fẹ́ fà díẹ̀. Wọ́n sì lé bá a sí kásọ̀ síbẹ̀. Bá a wọ́ọ̀ṣì ẹ̀ ọkọ̀ sì yẹn ọ̀sà. Ábìlì mọ́mìnì, ìyàwó rẹ̀ ti fọṣọ. Ọwọ́ sá òjò dé kó tó dé. Òjò wá sú, atẹ́gùn fẹ́. Má tẹ̀kẹ̀tẹ̀ tó ní yàrá wọn náà bọ̀tọ̀ ọba ká wọlé. Àmọ́ ẹ̀gbìn ìfẹ́ sáàrin lọ́kọ láya ní ọ̀jẹ̀fọ́. Ábìlì mọ́mìnì, ìyàwó rẹ̀ ti fọwọ́ bá. Wọ́n wá gbé iron, ọwọ́ iron rẹ̀, ọwọ́ lọ bí ájì ẹ̀ mọ̀ wọ́rì. Sáà wọ́n tí wọ́n ti fọ́ tiẹ̀, jẹ́mi náà lò ó. Àjọ wà fúnra wa ni Ọlọ́run ọba ò ní á mú wọn lẹ́rú. Ọjọ́ tó bá rí sẹ́nà ṣe ìyàwó náà yóò máa pàtàkì rẹ̀. Wọ́n ní ìrántí yìí. Ó tí ìjẹ̀fọ́ ẹ̀fọ́ kó lè yùn. Àmì ìkọlẹ́kọ̀ ìyàkọ́ mẹ́nà àwùsíkọ́ àzíwájà. Ìyàwó ń dáná lọ́wọ́, ayébòjá àràkánu ilé àmàlì, kájọ rárá lọ́wọ́ níbi iṣẹ́ ilé. Ìyàwó ń dáná lọ́wọ́, ọmọ tí wọ́n sọ fún olé bá gbé, ọba gbọmọ lọ́wọ́, ẹjọ́ jẹ́ ọmọ náà ni, ma wá kọrẹ fún. Nígbà ẹ̀yẹ ọmọ mi, nígbà ẹ̀yẹ ọmọ mi, èrí mi má kọ́ fìlà. Ẹsẹ̀ mi má, ara mi má kọ́ aṣọ. Ẹsẹ̀ mi má kọ́ bàtà nígbẹ̀yẹ ọmọ. Ìyàwó yóò sí ilé ọmọ wá yàgbé ọwọ́ tẹ kalẹ̀ dé. Àwọn ọlọ́fẹ́ ẹ̀dẹ́ yóò wá tábà fún. Ìdí ọ̀sán láàrin yí báwọn. Ẹ̀kọ́ tó gẹ́nẹ̀. Àwọn sì lè mọ́ mẹ́rin bá aláìfí báyìí bá yọ bẹ́ẹ̀ ọwà nílé. Òun náà ní ń sa ẹ̀wà bí ti ń sẹ̀wà ní ń sa ráìsì. Bó ọba tẹ̀lé ìwọ̀n ẹ̀fọ́ bó ti lé ìwọ̀n ẹ̀fọ́ òun náà dá kò sí gángan níbi àmà sí dáadáa máa sa báwọn ará ilé rẹ̀. Wọ́n bá máa sẹ̀wà máa fọwọ́ kan sẹ̀wà tí máa bá tó ń sẹ́nu yàrá lọ.
ìmọ̀ ẹgbẹ́ mẹ́sàn-án ní lọ́pọ̀ lẹ́yà ni gbogbo ẹlẹ́yọ kú lọ́dọ̀ wáyé ló jẹ́ máa ga wọn ni wọ́n gbẹ̀bọ̀ fún ọlọ́mọsá kọ́lẹ̀ dùnú fún wa. àwọn tó lè mú wọn mẹ́rin ó dà àbọ̀bẹ̀ bá bísí dójú ẹ̀ Sheikh Mahmood báyìí láyè ní kí ọkọ kí máa bọ́ ọmọ máa wí àwọn ọmọ rẹ̀ ẹ̀yẹ kó sì àyẹ̀jẹ̀ wẹ̀yìn ọwọ́ bẹ̀ lónìí nù ìyá yẹn bísí káwọn ọmọ bá fẹ́ láàrin yín káwọn ọmọ bá yọ̀ láàrin yín kí wọ́n bá ìkẹ́ láàrin yín bẹ́ẹ̀ náà ti ṣe bẹ́ẹ̀ àlùbáríkà yóò sì fi lè ṣe ibùgbé. ọ̀rẹ́rẹ́ ayati àbí ibi agbọ́gbọ́n ló gbà mú. alẹ́ kọ̀lákọ̀lákọ̀ mẹ́rin àwọn lùsìkọ̀ àríwájà àrídẹ́sùn ilẹ̀ ha. Abdulmumini ẹlẹ́ẹ̀kejì òun ni àtàbíru ẹlẹ́kùnzíru anìlìmọ̀wádẹ́tì ọ̀rọ̀ tí ó máa mú ìfẹ́ jáde ní ọjọ́ máa jáde lẹ́nu rẹ̀ sọ́kọ rẹ̀. Ìwọ ìyàwó ọ̀rọ̀ fẹ́ ni ó máa lọ́wọ́ sọ́kọ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ ní ọ̀rọ̀ fẹ́ ni ó máa lọ́wọ́ sáyà rẹ̀. Abdulmumini àtàbíru làbùdíyù anìlìmọ̀wádẹ́tì bíi kíni. I love you. Bẹ́ẹ̀ni bàbá láì bí. My sweetheart. Darling. Honey. Àwọn bàbá wọn bẹ̀rẹ̀. ayati Ìwọ ni nínú ayé mi, ìwọ ayé mi. Máa ṣe bẹ́ẹ̀. Abdulmumini ọkùnrin mi ń bẹ tó bèrè ìyàwó rẹ̀ fi ìyá tá a ṣe àtàwọn ó fi jẹ́. Bẹ́ẹ̀ ọmọ ìpàdé ọmọge gándigán ni wọ́n ti ayé my darling. Láàrin ọjọ́ mélòó ti á di my darling sóra. Ó tún wá change òun. Abá Mumini ìtọ́ da ọ̀pọ̀lọpọ̀ lérú ní sọ́kọ̀ yìí. Gbogbo sáyìn tó bá gbígbà bá ti yí nìyẹn máa bá gbà yí. Àwọn kan wá lọ́wọ́ jù rẹ̀. Bàbá mọ̀ tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tí ọkọ bí máa. Abá Mumini òun là ń kà ìtàbírù làbùdíyù alìmọ̀wádẹ́tì gbogbo slang tá a máa sọ tí ó máa gbé ìfẹ́ jáde. Ìwọ ni dùnnú ayé mi, ìwọ ni ìbọ̀kánbẹ̀rẹ̀ ìbàlẹ̀ ayé mi, oríire mi, my sweetheart, honey, darling, gbogbo ẹ̀ ló gbogbo rẹ̀. ọ̀rẹ́rẹ́ ayati olówó nìkan bó àṣírí ìfẹ́lẹ̀ kejì ló ọba mà lọlẹ̀ kọ́ obìnrin tí ọba mà lọlẹ̀ bí àwọn tó bá mà pé àwọn ẹ̀sáàgì wo lè máa ń lò fún fẹ́ ábílẹ̀ tàbí ayé ti dẹrùn tẹfóònù rẹ kí ló gbé lọ́wọ́ sí yóò gbé wá fún ọ. Abdulmumini ìwọ àti ìyàwó rẹ sùn sórí bẹ́ẹ̀dì fóònù tó rà fún náà ni irú ọ̀la àjọ Jímọ̀ àwọn mẹ́sẹ̀jì ìfẹ́ ń bẹ lẹ́yìn tẹ́ wà lójú ọ̀nà o ẹ̀yin náà bá wà lójú ẹ̀ bá rí ẹ̀yin tẹ́ wà lójú ọ̀nà náà tẹ́ ẹ rí pé tí ń sùn ọ̀pọ̀ lẹ́yìn tẹ́ fẹ́ wọn mẹ́sẹ̀jì gbé o. Ó ti hàn pa fẹ́ra wa ọwọ́ gbá fóònù rẹ mú wá kí àfà gbogbo vocabulary èbó tó ọba mà ọ sínú ẹ̀ bọ́ba wa parí ẹ̀ wá ní happy human abẹ́ẹ̀kọ́ ni my sweetheart my kìnìkan wá wí síbẹ̀ bẹ́ẹ̀ kọ́ wá yíra kùtùkùtù kí wọ́n ti rí kàkà wá mẹ́sẹ̀jì wo lọ́wọ́ lẹ́yìn ìyàwó mi ni mẹ́sẹ̀jì kọ́ wá kà kó wá ní ìparí pé èyí tó dùn fún mi yìí lágbá lónìí Jímọ̀ àwọn tó lè mọ́ mẹ́rin bọ́ bá di Àlàmísì tí ń bọ̀ wá mọ́júmọ́jọ́ Jímọ̀ ibi tó kàn rí ọwọ́ ọ̀dọ̀ rẹ ni pé mẹ́sẹ̀jì fẹ́ẹ̀ ní tó fẹ́ wọlé yóò tún mẹ́sẹ̀jì mi láàárọ̀. ọ̀rẹ́rẹ́ ayati ọjọ́ ọba ti ṣe bẹ́ẹ̀ ọ́ pàdánù fẹ́. Tẹ̀kìdímù ìwájíbì
ìwọ ọkọ ìyàwó responsibility rẹ lórí ìyàwó rẹ kó tó béèrè ṣe é fún. aláàtìlì mú bíbí ìwọ ìyàwó responsibility rẹ lọ́dọ̀ ọkọ rẹ kó tó béèrè máa ṣe é fún. ọkọ ìyàwó lónìí kọ́ máa gbé tíyàwó máa jẹ nínú ilé kébi tó pàyàwó rẹ máa fún lóúnjẹ. ọkọ ìyàwó lónìí kọ́ dáṣọ fóbìnrin kó tó di pé ó máa nídìí aṣọ dáṣọ fún. ọkọ ìyàwó olóòní kó filé tó dá ṣebùgbé ìyàwó rẹ̀ ibi tó bá dá lóbi ìyàwó rẹ̀ sí. ọkọ ìyàwó bàbá rẹ̀ bá ka òun lónìí kó wà nǹkan àrìnsẹ̀ tó bá dá fún ìyàwó rẹ̀ bàbá rẹ̀ bá ka bẹ́ẹ̀ kó o ṣe bẹ́ẹ̀. ọkọ ìyàwó lónìí kó wà nǹkan ọ̀ṣọ́ tọrùn nǹkan ọ̀ṣọ́ tetí nǹkan ọ̀ṣọ́ tọwọ́ nǹkan ọ̀ṣọ́ tẹsẹ̀ nǹkan ọ̀ṣọ́ tinú ara mọ́mìnì ọgbọ́ yìí ọkọ̀ nǹkan ọ̀ṣọ́ tinú ara ẹnìkan pọ̀ níbo rí ọwọ́ àná ọjà wà lè níwọ̀ ìtọ́ bá sáyé ṣe kí ni jẹ́ bẹ́ẹ̀ pọ̀ mọ́sáàsì ìyàwó rẹ̀ ọ̀dà kí wọ́n mọ̀ ọ̀wà lọ́lẹ̀ wá sáyẹ̀sì rẹ̀ léyìí tó dáa tó yẹ pé ìwọ nìkan ni ọ̀ma wò ọkọ ìyàwó lọ́yọ̀ kó ṣe bẹ́ẹ̀ àwọn sì ní fọwọ́ méjì kíkan tó gbó kó tó ní kó máa bèrè míì bàbá fẹ́ kí ìfẹ́ ó jòkó sáàárín ìwọ àti ìyàwó rẹ̀ ìwọ ni ọkọ kó ṣe bẹ́ẹ̀. Gbàsẹ́nu máa fún ìyàwó rẹ̀ ní gbàsẹ́nu oúnjẹ tó bá fẹ́ bàbá rẹ̀ bá ka bẹ́ẹ̀ máa fún jẹ. Àwọn sì lè mú mílì. Èyí tó bá fẹ́ mú máa fún mú bàbá ti mutí. Bàbá ti lóun òun ọ̀jẹun lónìí. Lẹ́nu yìí náà ni o. Òun ò sì mutí. Òun ò mú nǹkan kan. Ètè rẹ̀ yìí ni ọmọ fẹ́ mu. Káni tó bá fẹ́ lẹ́nu láyè sí wàhálà ń bẹ̀. Bí èké rẹ̀ kó máa mú lọ. Masikano. Bàbá wọn ní kò kẹ́ wọ́n ní Masikano. Ìyẹn tó bá ń dẹ àná òfìyàwó rẹ̀ sí ìwọ́n ọlọ́sìn ní mọ́mìnì. Wọ́n náà bí lálẹ́ wo ọmọ bí àwọn ìyàwó àwọn ọ̀rẹ́ rẹ̀ ti rí. Àwọn ìyàwó ọ̀rẹ́ rẹ̀ tí ẹ máa wá lọlé bí ẹ máa wá wọn lélé tí wọ́n yàrá ìyàwó wọn yìí fẹ́ jáde mọ́. Ìyàwó ti ẹni rẹ̀ ò ṣe wọ̀. Ọlọ́sìn ní mọ́mìnì. Ọwọ́ rẹ̀ jábáyé fáńtítì gbogbo nǹkan ìgbàlódé plasma ọ̀dà AC. Gbogbo àwọn afẹ́fún tí máa ń múlé máa ń sáìjọ́ máa dùn dáadáa ni níbẹ̀ lọ́ra fún yálè. Àwọn akọ́kọ́ tó gbẹ́sẹ̀ wọn kà tètè ní tẹ̀gbẹ́mẹ́lẹ̀ o. Ọkọ ìyàwó ti di gbogbo tó bá gbàgbà mu kọ́ ọmọ kó jẹ́ nǹkan tí máa wà nínú ilé tóbìnrin efi wò ta. Obìnrin mi ń bẹ ọkọ rẹ̀ ọjẹ́ yà ọkápá kọ́ra tẹlifíṣàn àti DVD fún. Wàhálà fún wọn náà wọn lọ lè wo ta nígbà tí ń wò àbáfi sẹ́mi mọ́sá ní nǹkan mi ìjọba ní òmìnir fi sí ọ̀n bá fi blue film sí. La ilaha illallah. A sì máa gbé sára jura wa lọ. Masha Allah. Wọ́n náà bá ní jẹ́ wo díẹ̀. Ọba gbàgbọ́ àti ìwà jẹ́ kọ́kọ́ wo díẹ̀ náà. Ọba wo díẹ̀ máa ń wo wa. Ọlọ́run ti dá jura wa lọ. Ó ti wo kékeré lọ́wọ́ wò lára bá mú bù. Ọwọ́ máa fẹ́ ọkùnrin máa fẹ́ jẹ gbáyé bá mi àwọn ọ̀nà wọ́n lè bá tún darí alẹ́ mọ́tò ọwọ́ gbogbo ẹ̀ wá sẹ́nu lórí gbogbo ẹ̀ wá bá mọ́ lẹ́nu. Báwo ṣe àbọ̀? Ọkọ̀ ló fà á ń gbà Masikano fún bàmá lè bá sọ. Àwọn sì lè mú mílì. Ọkọ̀ mi ló lé ẹ̀wọ̀ rẹ̀ síta. Gbogbo tó bá bá gbà mọ́ lọ́ra fún ìyàwó rẹ̀. Bọ́ bá fẹ́ràn kọ́ mọ fíìmù máa ra fíìmù wálé fún. Obìnrin mi bàjẹ́ fóònù ní tiẹ̀. Àwọn ọmọ mi obìnrin mi ó lè tàti yà yín lọ sọ́ọ̀mù ìlọlẹ̀ yá fóònù tí ó máa fi tẹ̀ nǹkan. Gbogbo bọ́ bá tàbẹ́ dùnú yẹn sàrà fóònù fún. Bọ́ wá ju wá máa pẹ́ sí títì ẹ̀mí. Ọkọ̀ ẹ̀ àti ìfẹ́ lọ gbọ́ yìí o wá ra fóònù fún. Wá gbé fóònù fún. Ọtí ẹ̀ tán mi. Àwọn sì lè mú mílì kí ló wọ́n kẹ̀. Masikano fún bàmá lè bá sọ. Lọ́ọ̀kan mọ̀ ìbáṣù aṣọ ọ̀wọ̀ kọ ìyàwó gidi ara dáṣọ fún ìyàwó rẹ̀.
má jọjọ́ ìyàwó nìkan àbájọ ọkọ ọmọ nìkan ẹjọ́ dásọ̀ ẹjọ́ máa káńkó àríyàwó náà ọdọ́gbọ́n gbèsè ntagba rọ̀bá ká má gbèbọ̀ lọ́rùn àwọn ìbọn mìíní baálé gbogbo ẹ̀ tó bò gbogbo ẹ̀ mọ́lẹ̀ tó bò oúnjẹ mọ́lẹ̀ tó bò ń tà lè mú mọ́lẹ̀ tó bò lé mọ́lẹ̀ tó bò aṣọ mọ́lẹ̀ kí wà lè mú mìíní. wọ́n náà mú ní àyè sílẹ̀. òun ni lórí kí gíga bàbá yẹn gíga. àwọn ìbọn mìíní. wọ́n náà mú ní àrùsí. ìtì mo bá wí ó ti gba ọ̀pọ̀lọpọ̀ lẹ́jẹ́ náà mo lè àrùsì òun ni kò máa gbé súnmọ́ ìyàwó rẹ̀. ẹ̀jẹ̀ àwọn ọkọ̀ ńlá. àwọn tòlè mọ́mìnì ìyàwó rẹ̀ máa fún nígbà sẹ́nu òun ni gbogbo tí máa ń gbẹ̀rù wọlé máa fún ìyàwó rẹ̀ nígbà sára òun lásán ọ̀wọ̀ tẹ́tí tọrùn tọwọ́ tẹsẹ̀ máa tún fún nígbà síbẹ̀ ọgbọ́n tó bí mo gbé wọ́n rí gbà síbẹ̀ máa gbé súnmọ́ dáadáa kọ́ mọ́. ọ̀nà ọ̀run ní àrùn sílẹ̀. ọba gbẹ́gbọ́ àgbọ̀ wíyàwó rẹ̀ bá ti bá ọkùnrin mi lọ tálẹ̀ lọ́pọ̀ eré pọ̀ obìnrin ò ní bínú nípa pẹ́ fún wa lóúnjẹ èmi ò ní bínú nípa pẹ́ ìdásọ fún wa ìrìn àwọn àgbà ẹ̀lá ọlọ́mọ lè wa kó di ẹrù wa o ọlọ́mọ lè mi kó di ẹrù mi wọ́n sì wá ọ̀dà máa lọ lé yín wọ́n tún wá kọ́mọ̀tì wọ́n tún wá pariwo ọlọ́mọ lè mi kó di ẹrù mi ọyùn kí ló tún wá kú. àwọn àtọmọ ọ̀rẹ́ sọmọ náà ni ẹ máa lọ ẹ láà má lè mi kó di ẹrù mi ẹ bá ń bẹ kò fọ́ lóúnjẹ ni ẹ sábà ń bẹ ní kò sówó lè ra ọmọ ni ẹ sábà ń bẹ kí ló dé bí ajẹ́ yìí ni ẹ sábà ń bẹ bàbá ti kàbá àwọn ẹ̀lẹ́ kí ọkọ yàrá gbẹtọ̀ wá nǹkan sọ̀rọ̀ rẹ o. wọ́n náà mú ní àrùn sílẹ̀. ẹ bá ń jẹ́ oúnjẹ mọ́. ìnà ayé àti ẹ̀. wọ́n náà mú ní àrùn sílẹ̀. ìnà ayé àti ẹ̀. ẹ láfẹ́ bá gbọ́dọ̀ ọba tó fi dáadáa jẹ mọ́. Allahu akbar. dákun bá ń parí ọba dáadáa. Allahu akbar. arákùnrin mọ́ mẹ́rin. ọkọ nìyẹn ìyàwó ń kó ẹ̀tọ́ rẹ lọ́dọ̀ ọkọ rẹ má fi dùn ọ́ àzírí ìfẹ́ nìyẹn abàmú mẹ́rin àzírí ìfẹ́ ni ọkọ rẹ tó máa kó tó rìkwẹ́sì kan náà rẹ máa ṣe fún. bẹ̀kìdí mùlíwájú ní kọ́bílà sọ̀hálì ìyàwó ló ní kọ́ tọ́jú ilé ọkọ rẹ̀ ìyàwó ló ní kọ́ dáná obìnrin kóbìnrin ni ẹ máa rú oúnjẹ tọkọ rẹ̀ fẹ́ ẹ gbọ́ àwa wà ní ọkọ láàrin oṣù kan ọ̀wá mọ tọkọ rẹ̀ fẹ́ jù oúnjẹ tẹ láìkì jù tó o bá ti mọ̀ bẹ́ẹ̀ àbíkọ́ máa ṣe bẹ́ẹ̀ fún máa dáná ọkùn èso fún ṣìgá ádámù lónìí ọlọ́bìnrin mi ọlọ́kùnrin mi ń bẹ bíyàwó rẹ̀ bá fẹ́ gẹ́ẹ̀tì ẹ̀yàn yín pẹ́pẹ́ bá ti mọ̀ pé baálé wa oúnjẹ ní òkútọ̀ irú èyí ojú àmọ́ wàrà rẹ̀ wọ́n gbọ́ ti wá dáná kílẹ̀ tó mọ́ ti dáná kalẹ̀ àbí ẹ̀kọ́ bá ti kẹ́rù pàtà ó tètè dáná kalẹ̀ àwọn ọkọ àwọn ẹlòmí àwọn ẹ̀dí jẹun ni. ẹlòmí ìwọ ìyàwó ẹ̀tọ́ rẹ ni kọ́ ọmọ bómi kalẹ̀ fọ́kọ rẹ tí ó fi wẹ̀ léwẹ̀ bára bá ti máa láì tí jí gan baálé wa ẹ̀yẹ lọ léwẹ̀ iṣẹ́ wà. máa màgbàtọ́ kọ̀ ẹ́ fún mi gbóná màgbàtọ́ fẹ́ tútù. àdúrà ìfẹ́ láàrin ọkọ àti aya ìwọ ìyàwó ọkọ rẹ pàṣẹ máa tẹ̀lé má gbẹdọ ọkọ rẹ sọhùn o bọkọ rẹ bá ti wá pàṣẹ fún ọ pé báyìí ni ó ṣe bàbá àmọ́ pé òní lè ṣe wàá gbẹyọ ńlákẹ dákun òní lè wáyé bẹ́ẹ̀ ẹ̀yin ara ẹjẹ sọ kíni kan fún yín ẹ bá yorùbá àlẹbí àbámọ dáadáa. Sallallahu alaihi wasallam. ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ gba yọmọ ẹ̀jẹ̀ látọ̀dọ̀ ọkọ ẹ̀ ṣé ká Adam ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló gba yọmọ ẹ̀jẹ̀ látọ̀dọ̀ ọkọ rẹ̀ bọ́kọ bá wí kàwé wí méjì tẹ̀lé òun ni ẹ̀rọ alẹ́ yìí ó náà ń ṣe bí ọkọ fọ́kọ ìwà ilé ọkọ alẹ́kọ̀ọ́ kó kọ́ bọ́ọ̀dù. bó bá ṣe bẹ́ẹ̀ àwọn ti lè mú mi kọ́ ọ́ má mi
àkọ́kọ́ Ànábì ní èyíkéyìí obìnrin yẹn yóò bá Ànábì máa. Sallallahu alayhi wa sallam. Àjùmọ̀mú àti èyíkéyìí obìnrin kharaja tí mẹ́ńbẹ́ ti zawjiha tó bá jáde ní ọkọ rẹ̀ bí gẹ́rì yìí nìyí lára ìgbàyọ̀ǹda ọkọ láàánú tí àlì màláìkà. Àmàláìkà ọmọ ṣégbèkú. Àtàrí dáàlù fìlìbárì ó dà gbogbo ẹ̀dọ́ lọ́wọ́ ọmọ ṣégbèkú tí ẹ máa wẹ̀ ẹja ti bẹ́ẹ̀ lódò. Àbá àmọ́ mi ni tí ẹ máa wẹ̀ ẹja ti bẹ́ẹ̀ lódò wọ́n mọ̀ ṣégbèkú ẹgbẹ́ lágbájọ́ jáde láyé ìgbà lọ́dọ̀ ọkọ rẹ̀ àná lọ́wọ́ ní jẹ́ tiẹ̀ mọ́. Allah. Bàbá yọ ìyàwó kó mẹ́ obì wo lọ́wọ́ ẹ̀bọ́n bẹ̀ mọ́. Bẹ̀bẹ̀ ọmọ tó lé tó ọ̀yọ̀ bá àfọwọ́fà ni yàyọ̀ gbọ́rọ̀ sọ́kọ̀ rẹ̀ lẹ́nu ni. Àti ìfẹ́nu ọkọ̀ pàṣẹ tàyẹ̀ pàṣẹ yà tẹ̀lé ìfẹ́ ọ̀dọ́ jòkó lọ́kọ̀ ọkàn rẹ̀. Àti ìmọ̀mìnì ẹlẹ́ẹ̀kejì tó kọ́ máa tí ìlú àlùbáríkà kónú ayé gbogbo àwọn ọmọ tàbí lónìí. Òun ni pé kí bá yóò pe ọkọ ìyàwó rẹ̀ pọ́ yájá ṣeré kí. Ó ti ń yá àbọ̀jì àbí bàbá bàbùdíra. Obìnrin mi wá mú déjì fọ́kọ rẹ̀. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀bùn tètè láàárọ̀ kí ló kẹ́tì. Bí àlàáfíà ara rẹ̀ bá ti gbé aláṣẹ mú mi ní ìdáàdì àrùrọ̀júlù mùrátàwù ilé àfìráṣì tọkùnrin bá pe ìyàwó rẹ̀ pé máa bọ̀ wájà ṣeré fáàbàtì tíyàwó bá wá kọ̀ tó lòun ò ṣe ọkọ wa sùn bẹ́ẹ̀ pẹ̀lú ìbànújẹ́ wa gbé sára ní wọ́n ń dì bá bẹ́ẹ̀dì anábìrin tí ló fi mọ́ ọlọ́wọ́n mọ̀ sí pẹ̀fọ́ bẹ́ẹ̀ náà àmàlẹ́kọ̀ mọ̀ sí pẹ̀fọ́ bẹ́ẹ̀ náà gbogbo rẹ̀ ẹ̀dá ọlọ́run náà mọ̀ sí pẹ̀fọ́ bẹ́ẹ̀ náà. Ọ̀rọ̀ eré pọ̀ fún ọmọ mi ni. Ìdí ń panu, wọ́n kọ́ náà wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ní ẹ máa jẹ ẹ̀fẹ́ ojú máa ń jọ mi àmọ́ ẹ̀sùn yẹn. Wo obìnrin máa jẹ oṣù ọkọ rẹ o. Ọdọọdún ọ̀rọ̀ ni o. Gómìnà bá pa dédé pé òun rò obìnrin wá fi ń sún ọkọ, wá fi ń sún ọkọ, gómìnà ó ṣàkíyèsí ara ẹ̀. Gbogbo ọ̀rẹ́ action, gbogbo ọ̀rẹ́ style tó bá máa perform fọkọ rẹ tí yóò fi mọ wá táàsì pé nígbà tá a ṣe tàná bẹ́ẹ̀ ni ọmọ ṣe fún àṣírí ìfẹ́. Ọ̀yọ́ ṣàbẹ̀ mo jẹ́ kó bí ẹ̀yọ́ ọmọ mẹ́rin tó yẹ. lásìkò àná ló ń bá mẹ́lì ìbáṣọ́ ọ̀nà ọmọlú. wọ́n sì ìyá ìwàlẹ̀ láti. ẹjọ́ bẹ́ẹ̀ bá ìwọ̀gbọ́n ẹ̀nẹ́bí jàmá. Gbogbo tó bá padà fún ọkọ ìyàwó máa ṣe fún ìyàwó rẹ̀ kó tó béèrè. Ìwọ ọkọ ìyàwó gbogbo tó bá padà fún ẹ kí wọ́n tó béèrè máa ṣe máa róúnjẹ sílé máa ṣàánú wọn láàánú ìyàwó rẹ̀ ìyàwó náà láàánú ọkọ. Ó ní mélòó mọ́ mẹ́rin? Ọ̀yá ìbárakallahu àkílẹ̀ jẹ̀míyà. Ẹlẹ́ẹ̀kẹrin òun ni tàbádú àbàgbọ́ tàbádú lílẹ̀ àhàdíìsì. Wọ́n lè mọ̀ ṣáwárà àzírí ìfẹ́lẹ̀ ń gbọ́ yóò. Gbogbo ilé ọkọ láya bí ọba dùn máa wọn ta àsàbẹ́kù ni. Tàbádú lílẹ̀ àhàdíìsì wọ́n lè mọ̀ ṣáwárà. Ọkọ ìyàwó àti ìyàwó rẹ̀ tàbákì tí ó kalẹ̀ láàrin wa agbúdọ̀ máa fọ̀rọ̀ wírọ̀. Ayé àhàdíìsì ṣé wàá dàmọ̀ yá yìí? Tàbádú lílẹ̀ àhàdíìsì. Ọkọ ìyàwó àjọ sọ̀rọ̀ ni yọ máa comment èdè wọlé ìwọ́kọ ìyàwó ẹwà jọ máa sọ̀rọ̀ wọ́n lè mọ̀ ṣáwárà ẹjọ́ máa dámàrà bóò ni a sì rí alẹ́ yóò tí tọ́ ma ní kásì àdíkásì nọ́mà a sì rí mọ́ mẹ́rin ẹjọ́ dámàrà bóò ní kí ló wù yí jẹ láàrùn làkíláàjì lọ́la kó tó dùn ọ̀lẹ́ ẹjọ́ ọdún ráyé nù kalẹ̀ ìyàwó mi aṣọ wo lọ fẹ́ràn jù ẹjọ́ máa sọ ayì tí ń bọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ kájọ lọ́wọ́ ẹjọ́ kámẹ́rà ó mú yàtà aládùpọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ kájọ lọ́wọ́ túwò làwọn ọmọ yìí fẹ́ lọ gẹ̀ẹ́ ìyàwó tó gbélé máa bí kíkó kí lọ fẹ́ kọ́ màdán jẹ́ ẹbí tó ti máa tó kà lọ́rọ̀ wọn nù bí bọ́ọ̀lù ló bá kà kọ́ ọmọ ọmọ ẹgbẹ́ àbí kọ́ máa tayò kí yóò mọ̀ túwò lọ fẹ́ kọ́ màdí lọ ẹjọ́ máa bèèrè ayé ọ̀rọ̀ tó dáa ẹjọ́ máa sọ síra yín àwọn sì lè mú omi nì ẹ̀bá ń pariwo ànábì sallallahu alaihi wasallam. àwọn lè mú omi nì
Ànábì làwọ̀ kọ́ ṣe rere fún gbogbo wa gbogbo táwọn ìdí ìṣẹ̀lẹ̀ yàrá ànábì o. sallallahu alayhi wa sallam. Àbá àwọn mẹ́rin táwọn ìdí ìṣẹ̀lẹ̀ yàrá ànábì. Wọ́n ní ànábì bọ́ bá kírun ìṣá yìí tẹ́ ẹ̀yà wa pẹ́lú bá kírun ìṣá yìí tẹ́. Wọ́n ní wọ́n yẹ̀ dẹ̀kúlù bẹ́ẹ̀ tẹ̀ o. Ànábì wa wọlé lọ. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe fàájì àti lóru. Ẹ̀jọ̀ ànábì o. Lẹ́yìn ọkọ ìyàwó. Àwọn ọ̀sán ìmọ̀ mi ni wọ́n ní káàlẹ̀ nàbí yù bá dàmà sọ̀lálì ìṣá. Ànábì bó ti kírun ìṣá yìí tán yẹ̀dùkúlù bẹ́ẹ̀ tàwù ilé ní máa lọ. Gbogbo wọn náà máa lọ lẹ́yìn ìṣá yìí bíra rẹ o. Ń tàbí wọn gbọ́ náà yẹ̀dùkúlù bẹ́ẹ̀ tàwù Ànábì ọmọ wa lọ ilé ní máa lọ. Wọ́n yóò há dísù àbíbẹ̀ kọ́ ìlọ́wọ́ mi ni àálàwù ọba adélé yóò wá lè kún àyàwó rẹ̀ jọ́ mọ́ àjọ sí mara lẹ́yìn ìrìn òṣáyí ìmọ̀ràn wúlà nábì ìṣẹ́jọ́ kàtì yàwó Aisha pariwo nábì bá sallallahu alayhi wa sallam. Aisha ó ní baálé wa ìyàwó tẹ fẹ́ pọ̀ Ànábì láyọ̀ dárí ẹ̀kún mẹ́rin ni wọ́n gbúdọ̀ fẹ́ bọ́ba ṣe é ti bùdálù nìkan ló yàgò Aisha wa ní baálé wa ní gbogbo ìyàwó tàwa ìyàwó tẹ gbé sílé lálẹ́ gbá tiẹ̀ jù lálẹ́ fẹ́ràn jù ibi máa fọ̀rọ̀ wíwọ́n nu ọmọ ọmọ bíi ìyàwó rẹ̀ ọ́fíìsì ẹjọ́ ṣe mọ́nà Ànábì ní ìbéèrè tó bèèrè lálẹ́ yìí lágbára ìyàwó Aisha ìwọ ni kí n pè é abáwọn yòókù dání kí n sọ pé ìfẹ́ràn jù Ànábì ẹ̀rọ ni wọn kò sí ìyọnu ọ̀dà ìwọ Aisha ìwọ ọmọ fẹ́ràn jù ní wọn ká Aisha jọ rẹ̀ ìwọ ọmọ fẹ́ràn jù àǹtọ̀ báyìí wa nígbà wá ti wá jẹ́ ọ̀yìn gbọ́ ìlànà làbílẹ̀ bílẹ̀ bá mọ́ ẹ wá kó gbogbo àwa obìnrin yín jọ sí fàdà ẹ wá sọ sọ̀rọ̀ àdúgbò ànábì fúnra yín ẹni sọ̀rọ̀ àdúgbò fúnra yín. ẹ wá ní bẹ́ẹ̀ tẹ́ ẹ wá sọ pé tọ̀ ọ̀rọ̀ tí mo ní ni pé ẹni tí mo nífẹ̀ẹ́ jù ní mo fẹ́ fi hàn yín lónìí. àníbi àti táyà ní kí n pè ó ní a táyà pè é nìsín. àwọn òkùnkùn táyà gbé lé lọ́wọ́ nìsín nínú ẹ̀lẹ́gbẹ́ wọn nìsín lọ́wọ́ pẹ́ nífẹ̀ẹ́ ẹ̀yìn bá yókù náà ni. Ànábì bá dákẹ́. Bá Yorùbá Ànábì. Bá Yorùbá Ànábì dákọ̀. Sọlá. Àwọn obìnrin sì léte ẹ̀yà ọmọdábọ̀ àwọn obìnrin bọ́ọ̀bá máa wà rẹ̀ wọ́n gbọ́ lótún wá gbọ́ sósì àfi kí láká ìtì ẹni ọdẹ ẹlẹ̀ ọ̀tọ̀lẹ́ni tí ó ra káàdì ọ̀tọ̀lẹ́ni tí ó fi pè ọ̀tọ̀lẹ́ni tí ń gbó kalẹ̀ ọ̀tọ̀lẹ́ni tí ń náwó fún wọ́n ló ra káàdì ó tún máa ọlọ́pọ̀ sánà ọkùnrin ẹ̀sẹ̀ àmìnà owó tó yọ kó omi jẹun ó tún wà nílá káàdì ọgbà pàtàkì káàdì wa 200 naira fọ́mọ̀ yìí tí ó gbọ́mọ̀ ní pàtàkì káàdì 200 naira tí kò ní kòkó kéré báyìí ọdá kí n ra bí 1000 fún yóò fọ́ fún mi ọwọ́ yà káàdì 1000 naira ọwọ́ sẹ́ndì ẹ̀sí òun yìí ti aláti ọdí fún sígbìnà kó ti wọlé òun náà expect bí 15 minutes kò pè mí 30 minutes kọlù ọ̀wọ́lé 1 hour kọlù ọ̀wọ́lé 2 hours kọlù ọ̀wọ́ ẹ̀lẹ́ lóòdì ẹ̀ ọ̀fà ó tún wá pé bí ẹ̀mẹ̀ta kó tún máa píkè gàgà àgbà tó tún wá píkè ẹ̀ ẹ̀ló kúrò ní ìgbọ́lọ́wọ́ àmọ́ ọmọ bísí díẹ̀ àgàkó tún wá pè kí nọ́mbà rẹ̀ ó tún wá bísí lọ́wọ́ user bísí lọ́wọ́ tún wá pè nígbà wọ́n tún wá pè bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n tún gbé ẹ wá sọ̀rọ̀ wọn láì ṣe ní obìnrin àwọn àṣẹ ẹwọ́n lè sọ̀rọ̀ bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún fọ́ọ̀mù àwọn ẹlẹ́nu bóyá yóò kọ̀kọ́ ti ọpẹ́ síwájú pé ọmọ ṣeun káàdì ẹ wá sọ̀rọ̀ bí 15 minutes kọ̀ wá mẹ́nu lé ọwá fẹ́ rí pé ọfẹ́ kọ́ọ̀tì fọ́ọ̀nù àgbà
káàdì yẹn wò ní sọ́ọ̀rì wọ́n rí ẹ̀mí ti fò ní. Wáyé sọ́ọ̀rì má lọ wọ́n rí ẹ̀mí ti fò ní. Adúgbò àpò ti lóògùn ẹ̀. Ọba agbára ọdún àbọ̀ ọbẹ̀. Abá Ádámù ẹ̀ ń bẹ́ náà ọkùnrin mi náà lọ́la ló bẹ̀ ti jẹ̀fẹ́ yó. Gbogbo gbà tẹ̀ ìyá rẹ̀ akówá fún o. Gbogbo gbà tẹ̀ ìyá búrẹ́dì. Èmi ò ẹ̀yọ́ ọkùnrin àbí kò yá mi yí. Ẹ̀ bá ti á fi nà. Àwọn kan bá dùn dírì. Agolo àkọ́kọ́ wá níta òun rẹ̀ kọ́ ló fi rà. Lẹ́dà tí ẹlòmí mẹ́ ìyá rẹ̀ kọ́kọ́ kò ní níta yọmọ wá bí gbogbo àbára. Yóò bá bò ẹlòmí mẹ́ ìyá ìyàwó rẹ̀ tí ó dúró náà oúnjẹ náà ń tà. Gbogbo ọ̀rọ̀ oúnjẹ yóò wá gbé apá kan. O sì wá jẹ oúnjẹ náà jẹ gbogbo wa lọ fẹ́ mọ́. Bó bá sì gbè fọ yóò mú ọ. Sọlá alẹ́ láàárọ̀ lè kó wá tàyẹ̀ wá ní ẹ̀fì mìíràn. Àdìbẹ́ ní Aisha ẹ̀ ń bọ̀ ẹdún lè wá ẹ̀jẹ̀ wọ yàrá nú. Ànábì wá wọ yàrá nú. Wọ́n tẹ̀lé ọ̀nìyàwó Aisha ẹ̀náwó ọwọ́ nàkásí ọwọ́ mú òkà kájáde látàkù ọwọ́ ti bu ọwọ́ yà Aisha. Àdọ́dọ̀ àwọn ẹ̀mí máa ti bẹ̀ òkà fẹ́. Àmákẹ́sì òkà má fẹ́ mi o. Gbogbo ọkùnrin máa ń báyàwó rẹ̀ ṣàdéhùn pé mo lọ́ọ̀bù ẹ débi pé nífẹ̀yàwó lé ọ ọgbà yíya rẹ̀ jẹ́nu. Gbogbo obìnrin tí ń lọ lé ọkọ ọwọ́ di mẹ́rù pé àbí bá délé ọkọ ọkọ mi ò ní fẹ́ lé mi ọgbà yíya rẹ̀ jẹ́nu. Ká fẹ́yàwó lé obìnrin orin ní máa ń jẹ́ fóbìn. Bárabalẹ̀ gbọ́ dáadáa, àṣírí ìfẹ́lẹ̀ ń gbọ́ o. Ọkọ rẹ̀ wá fẹ́ pé àwọn ilé ọ nídìí kọ́ ọ̀bánújẹ́, ọfẹ́ kọ́ ọmọ tó kàn lọ́rọ̀ rẹ̀ nù. Obìnrin mi ọmọ tó kàn lọ́rọ̀ rẹ̀. Ọwọ́ ilé ọkọ kọjá ọmọ rẹ̀ ọkàwé. Kọjá ọmọ kéwú. Kọjá ọmọ kọ́sẹ́. Ọwọ́ ni bí ìyàwó kékeré bá máa wọlé. Bọ́ bá bí ma àwọn ọmọ tí ọmọ kàwé. Àmọ́ tí ọmọ kéwú. Wọ́n máa ṣe competition. Ìyàwó kékeré tó wọlé ọmọ mi kúrò ti parí secondary school. Ìyàwó kékeré kó tó wọlé ọmọ mi kó ti parí university. Ìyàwó kékeré kó tó wọlé ọmọ mi ó ti dà fáà yọmọ wá sáré. Yà àbá àmọ́ mẹ́rin ẹ bá gbọ́ àwọn kàmọ́nù dínì ẹ bá gbọ́ olówó dáadáa jàmọ́. Bí ẹ bá ní ìyàwó tó jọ ọ̀kan lọ ẹ̀mí ìlú kù dáadáa. Bó ti rí nù. Bí ẹ bá àbá àjẹ́ ẹgbẹ́ mo fẹ́ yà sí ìtòjú Ọlọ́run ẹ̀jẹ̀ ọ̀pọ̀dọ́ ń kọyìn lónìí kálí mẹ́bí tá gbọ́dọ̀ wà gbà àmọ́jágbà àrí ọ̀ká. Jágbà àrí ọ̀ká kó tó dá o. Àwọn ìyá wa gbọ́dọ̀ ń bá wílẹ̀ lẹ́yìn o. Àwọn obìnrin mọ́ dákọ̀ o. Obìnrin bá ti bímọ méjì, bímọ mẹ́ta, bímọ mẹ́rin, mọ́ wá wọ̀nà ìwọ ìsọ̀kọ mọ́ ń gbà wọn. Ẹ̀yin bó ti rí nù. Èyí sọ̀kọ mọ́. Ọmọdé bá ti wá dé ọ̀rẹ́ yọ máa pa ọkọ mi ọmọ olókùn jọ máa pè lọkọ ọkọ mi ọmọ bímọ yọ ní lọ yọ ọmọ rẹ obìnrin wá bímọ ìyàwó rẹ kan tó ọgọ́rùn náà wàá pọ̀ ọ́ sì sínú yàrá yọ wàá lọ lè dáná fún yọ wàá lọ lè máa dọ̀tí ọmọ rẹ ń yọ ọkọ ọtún ní nǹkan mìíràn. Àgàmọ́nù dínì ó léwu púpọ̀ pápá dùlọ àwọn àgbàlá àbímọ́ ní máa jáde ogun ni bẹ́ẹ̀ ni bí wọ́n bá ti ń dàgbà lọ tágbà ń dé bọ́bá ti bó bá ti tọ́ àwọn ọmọ débi tó lójútì tọkùnrin bá ti tọ́ àwọn ọmọ débi tó lójútì lọ́dọ̀ àwọn obìnrin ìbá kú ìbá máa kú kọ́ kàwá mọ́. Bọ́kùnrin gbọ́n tí wọ́n yóò bọ́kùnrin bá tọ́ ọmọ débi tó lójútì ọkùnrin ìbá kú ìbá máa kú ọ̀kọ́ obìnrin mọ́
sọ ọmọ sáà sí yàn ẹ̀yẹ máa lọ àwọn ọmọ mẹ́mọ̀ sọ ọkọ fún mi. ìgbà wọn lọ́wọ́ wá fi dáìmù lẹ̀ wá fún ọmọ kékan bí ìbá ni ọ àní mo rí iṣẹ́ bí ìbá wa bí kan bá ní wọn gòdì tó ọmọ dágbọ̀ bá máa lọ àwọn afẹ́ kékeré kan sí wọ́n máa gbogbo tó fi ní kú náà gbé fún ọ sáà ní kú ọ̀tọ̀ tèmi náà ọ̀tọ̀ tèmi ẹ̀jẹ̀ tútù wá kọ́mọ bí ma fún ọ eléyìí náà ọlọ́mọdé ọkọ̀ lókù àwọn ìyá wa gbà wọ́n ti wọ́n tọ́ ọmọ kìíní ọmọ kejì ọmọ kẹta ọmọ kẹrin àwọn tèmi náà bá ń tọ́ wọn kó tó lọ àbága mọ́lù dínì bàbá rẹ̀ bá ká dé ọ̀dà kó ṣe mọ́sí náà sùn lásán àrùbá ìlà ìlàlá sọlá mano ọ̀dọ̀ yàrá ìyá àtúbà tí ó tó kọ̀ àwọn gbàlẹ̀ wọn mọ́sára sí ẹjìnlẹ̀ ẹ̀nẹ́bílà lọ́wọ́ gbàtílẹ̀ mọ́bọ̀ anílìwá jáde ọ̀làlẹ̀ kú àwọn òká tó kù ní wọ́n wọ yàrá àwọn ìyàwó yòókù lọ́lọ́yọ̀ kọ̀ọ̀kan ìyàwó ajíyà mọ́ ni wá fún ilé òkàyè ẹ̀bìsó alájì àkíní ẹ̀bìsó alájì àkíní ẹ̀bìsó alájì ọwọ́ ayé ká gbogbo yàrá rẹ̀ ìwọ́n fún ọlọ́run ká òrùka àbẹ́ ọmọ bídí fún wọn tẹ́sí fi lé wọn lẹ́nu pé òkà yìí o ìjọ tó rú bá kàn mí lála lẹ́nu lé ní ẹ máa lò ó ọmọ bẹ́ẹ̀ fàyíṣà náà ẹnìkan kan yìí gbọ́dọ̀ ló kà yọ ọ̀rẹ́ ta o má jẹ́ rí ìta lọ́wọ́ yìí o wọ́n nìkan mo sì fún wọ́n jà àyókù rẹ̀ yẹ fún wọn o má jẹ́ wọ́n mọ̀ o ilẹ̀ wọn máa ayé ìlànàkọ̀rọ̀ lè bá nígbà Muhammad bá pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọ́n ní bá lè wa adéhùn tẹ́ẹ̀sẹ̀ wá pé o ẹbí ládéhùn o alẹ́ni bẹ̀rẹ̀ ti tẹ́ẹ̀sọ́ lálẹ́ àtẹ́ gbàgbé mi ẹbí ní àìyá ẹgbẹ̀rẹ̀ ni àìbá ní ẹ̀yàwó mi ẹbọ́ta gbogbo wá pẹ́ sí bọ́dà adébí ní tí mo fẹ́ ṣe ni pé mo fẹ́ ṣe àfihàn ẹni tí mo fẹ́ràn jù láàárọ̀ yìí lọ́yìn ṣàwọn tó gbé ọ̀rọ̀ kò dúpẹ́ wọ́n ti àwọn lónìí ẹ̀dá wọn. Ànábì ẹni tí mo ní ìlú ẹ̀jú ní dáńkọ rẹ̀ fún ìpayọ̀ kan náà ní ìwúyẹ́ Yorùbá Ànábì. sallallahu alaihi wasallam ẹni mo bá wọ yàrá rẹ̀ mọ́júmọ́ yìí látàlẹ́ àná sàárọ̀ yìí mọ́júmọ́ yìí tí mo wá ń wo òrùka tí mo ti bọ́wọ́ rẹ̀ òun ni mo fẹ́ràn jù. Àníbi wọn fẹ́ máa yọ̀ níbi ni má ti yọ̀ bọ́ wá dùnú kálukú wọ yàrá rẹ̀ kó lọ lé dùnú. Orí ó ṣẹ̀ṣẹ̀ káyìí ni ó tú káyìí sàwọn ní èmi ní àníbi ń ẹgbẹ́ ọ̀sìn mi lẹ́nu o. Bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yóò bá dára yá lé ní tí mo sọ yìí. Yàrá ni o, má ti jẹ́ ní kébì ó gbó. Yàrá ni o, yàrá mi ló lè ṣe o. Aisha ọwọ́ yàrá inú rẹ̀ dùn, ìyàwó kìíní inú rẹ̀ dùn, ìyàwó kejì inú rẹ̀ dùn, ìyàwó kẹta inú rẹ̀ dùn, ẹ wò fún àyà nígbà tá a yàwó rẹ̀. sọlá àbí sẹ́túlọ́tún ní sáyé ló sì wà ní wọ́n ni wà á ṣírò bí màrúfì ọ̀rẹ́ yà náà láyé láyé lọ́la. Wà á ṣírò nàbí màrúfì. Wà á ṣírò nàbí yìí. Wà á ṣírò nàbí màrúfì. Bóyá Kùránì o. Wà á ṣírò nàbí màrúfì. Ẹ̀yẹ kárí tùmọ̀ òun náà. Àwọn àfáà wọ́n ní ìnà sọ́mútà ẹ̀kọ́ kalẹ̀ ọmọdé
inna as-samta bayna az-zawjayni da'un yanbaghi ilajuhu. Àwọn àbá àwọn ní ìdájẹ́jẹ́jẹ́ láàrin lọ́kọ láya. As-samtu inna as-samta ìdájẹ́jẹ́jẹ́ bayna az-zawjayni láàrin ọkọ àtaya. Kọ́kọ́ wà ní yàrá kọ́ wá dúró. Kọ́ wá dúró lọ́tọ̀ báyìí kọ́ wá lójú gbogbo. Ìyàwó kọ́ wá dúró lẹ́gbẹ̀ẹ́ kan kọ́ wá lójú gbogbo. Àwọn àbá wọn ní dé àwọn wọn ní àìsàn ni o. Yambagi ìdájú ọ̀tọ̀ káwá káwó fún. Ọkọ̀ káwó fún. Àwọn àwọ̀lẹ̀ ọwá báyàwó rẹ̀ tó wá dájú kú. Bí lọ́rọ̀ kí ló ṣẹlẹ̀? Ọkọ̀ àtayá ọ̀gbùrọ̀ wá lórí ẹjẹ́ wá kí gbogbo ẹwà pa lọ́lọ́. Àgbọ̀rọ̀ gbọ́rù ẹ̀ láàrin ọkọ̀ àtayá. Ẹ máa ṣeré pákà ẹ̀ńjà ní àjà àṣeré pánà ni. Máa kọ àbáwà. Bọ́bá kọ́dà ní yóò mẹ́ta àfisó iṣu àfisè tẹ́jọ́ mi. Wá ìyẹ́sẹ̀ pẹ̀ka pàá àsúnṣìyàwó rẹ̀ fàá. Bóun náà máa tún jẹ kúlíkúlí. Wá fùú. Ẹjọ́ máa fi tó dára kẹ́ máa fi sè. Ẹjọ́ jàzẹ́rẹ̀. Jàzẹ́rẹ̀ má bọ̀ wá kíra ní o. Ọya bí wá bọ̀ bá gé ìkìlá tẹnu rẹ o. Ọjà rọrẹ àbẹ́ àfẹ́nu rẹ gbèsè mílíọ̀nù. Tí yẹ wò yẹn ní ná. Bẹ́ẹ̀ bá máa ń ṣe bẹ́ẹ̀ ní ojú bá sílé tó wọ̀n nìkan bá fẹ́ jẹ́ jẹun yọ́ mà kò sí nílé. Ó bù kele kalẹ̀ ọ̀yà rà á. Pẹ̀lú ìlú fẹ́ ó ti bò ọ̀hún abẹ́ fi wọ́n bẹ̀ lórí bá bá yọ ọ̀kà gbé ni. Ó ti jẹ́ra kákalẹ̀ nígbà tí ó jẹ́ra báyọ̀ Ọlọ́run fẹ́ mọ̀mí kó tó mọ̀mí tán ó gbé ojú ẹnu eré ìfẹ́lẹ̀ ni kò sábúrú mẹ́. Ọlọ́ni ẹ̀yọ́ ọkùnrin aṣùrùnà bil ma'rufi. Ọlọ́ni ẹ máa báwọn àyàwó ìlú pọ̀ lọ́nà tó bá da ọ̀rọ̀ tó bá da ẹ máa sọ sí wọn ìwà tó bá da ẹ̀wú sí wọn ìrìn tó bá da ẹ máa nípa àyàwó yín. Kó má kù síbi kan, ìkàrí ìjùmọ̀ owó náà, ọlọ́ni ti bá rí tára yín bá kọ̀ lára wọn. Bàṣá ń bẹ́ kí ẹrú ṣe ẹ̀rọ. Ẹgbẹ́ ìgbà ní ìjọba. Báyẹ̀ jẹ́ aláàlọ́ fi ẹ̀rọ kẹ́mi rọ. Ọkùnrin mú mi rì. Ó ṣeéṣe kó rí ìbànújẹ́ lára ìyàwó rẹ̀. Àwọn tọ́jú ẹ̀rọ ṣe ẹ̀rọ. Ẹgbẹ́ ìgbà ní o. Ìyàwó rẹ̀ wùwà mí ìfọ́njọ́ mi yóò wá bí ọnú. Má torí ẹ̀ lé jáde o. Má sì lu ìyàwó rẹ̀ o. Bọ́ bá dẹ̀ o, bọ́ bá máa lu obìnrin púpọ̀. Àwọn ọmọdé bá bí wọ́n fi wọ́n jìyà rẹ̀. Wẹ̀yàwó náà mọ́yọ̀ lọ́sọ́kọ rẹ̀ o. Oríkàrí tòun rọrùn nà. Bẹ̀bẹ̀ alẹ́ ẹ̀fẹ́ máa ń kó ìra wọn. Bàṣá tẹ́jú ẹ̀rọ ṣe àrọ̀. Ọmọdé ó ṣeéṣe kọ́ ọmọ kó ìra nǹkan kan gbọ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀. Wáyé jẹ́ aláwọ̀ lọ́rùn bí ẹ̀rọ àtẹ̀wé. Bọ́lá bá jọ lọ́wọ́ bá ń kásá lọ́wọ́ bá dáadáa kiri báyìí. Allahu akbar. Dẹ́kun bá ń kásá lọ́wọ́ bá kútu mi dáadáa. Allahu akbar. Ọdún mú mi nì. Ọ̀ní à, ó ń ṣeéṣe kí a máa sọ pé eléyìí ìfẹ́, èyí ìfẹ́, ọ̀hún ìfẹ́, àpẹẹrẹ jẹ́ aláwọ̀ fi kàìrá nǹkan. Ìyàwó rẹ̀ ò tètè dáná tán fún ọ lọ́mọ wa bínú bóyá tó bá jọ oúnjẹ lásìkò òun tó bá dá ń gbà bóyá jẹun yóò pọ̀ lẹ́bí yóò pọ̀ sálì kìámà. Ìyàwó ò tètè dáná tán. Ìyàwó mi bá ń gbómi kaná kí n lọ léwẹ̀ ọwá jìdì gbé kaná wá fẹ́ràn bínú
ọwọ́ àbórí ẹ̀ lè jáde bóyá tó ọba wọlé ìwẹ̀ bóyá táyà mọ̀ gbà ohun tó bá gbómi ọ̀ka náà ó yọ ọyọ̀ ṣubú nínú tọ́lẹ̀tì léwẹ̀ ó fi rí gbẹ́rì ọba sáré kìámà. sáré bá ń pọ̀ tí ẹ̀wọ̀n pọ̀ tí máa ṣẹlẹ̀ sí wa ni tálà àfẹ́ ni tí ó bá fi tóbi jọ mẹ́rin síjọ́ márùn-ún á padà máa rí i pé ọ̀rọ̀ ọba ṣe gẹ lọ́dà. ọkọ àtaya ẹgbẹ́ tara yín ẹjọ́ máa fọ̀rọ̀ wérọ̀ ẹjọ́ máa ṣe mọ̀ràn gbóò lẹ́ti fẹ́ di ayé yín. wọ́n ọkùnrin bá ti wọ́n ṣàkíyèsí ìyàwó rẹ̀ tó bá ti rojọ́ fún un fẹ́jọ́ sọ̀rọ̀ ibi tí ọ̀yọ́ kó ti máa gbọ́ ló ti máa gbọ́ ọwọ́ àbọ̀ àfàsẹ́yìn pé. ọ̀fẹ́ra mọ́tò ọ̀hún dámọ̀ràn pẹ̀lú ọ̀rẹ́ bí á nínú ìdájọ́ mọ́tò ọjà lè tẹ̀ jáde ó ti gbẹ́lẹ́ náà wọlé rẹ̀ bá jọ́ mi wọ́n sọ fún mi. obìnrin àti ọkọ rẹ̀ bí á bá lé wa o èmi ẹni má bí á wọlé wa o àmọ́ ẹ̀sà àti ẹ̀mà bẹ́ẹ̀ bá sà ti fẹ́ bá ti ṣe tán mùsàlá nínú bá ẹ̀dí ẹ̀mà àyàwájọ́ àwọn gani wọn tún fẹ́ ìyàwó fáwọn ọkọ wọn làwọn máa ń nílò àlùbáríkà. àwọn ọmọ yàwó ẹgbẹ́ àmọ́ ti kọ́ àdéhùn lágbára wọn ní àgọ́ yìí sọ fún o. ẹ̀rọ mi wá dé o ọ̀sọ̀ kí ní fún ìyàwó rẹ̀ ẹni tó ti ń fẹ́ làwọn láàrin bí oṣù mẹ́wàá onídọ́sùn kan ọdún kan tí kan tó ń ṣẹlẹ̀ ọkàn tó bá jà ní alfa wájà wọ́n ní ìjọba yín pé mo rọ́ mọ̀kán rẹ̀ kí ló kọ rẹ̀ lágbájá ló kọ rẹ̀ ọ̀sọ̀ la mo sì láì jẹ́ ọ̀sìn wá dáa àgọ́dọ̀ dáa láàrin ọjà kí ni ọmọ tó ń gbé wájú náà fún tòun ní ọkọ̀ pè ọ́ ọba dàní tó ń pè tí ó pè ọmọ tí ò gbé kọ́ọ̀lù wọn. ó ṣe kéde bẹ́ẹ̀ ó ṣe kejì bẹ́ẹ̀ ó ṣe kẹta bẹ́ẹ̀ ọba àdẹ̀kẹ̀ ni má jọ wáyé mọ́. má tún jọ mọ̀ mọ́ mùsàwálẹ̀ yìí wọn kọ̀ gbàbẹ̀ wọn lọ mọ́rùn. bẹ́ẹ̀ bá ti ṣe gbogbo ẹ̀ tẹ́tẹ́ ti yọjú tán lé ọkọ bẹ́ẹ̀ ti ṣe gbogbo wa kú bẹ́ẹ̀ tó igi lọ́tún lájọ́ mẹ́rin wọ́n kàn wá pè mí ayé àṣẹ ìgbì. وعاشروهن بالمعروف أو كرهتموهن وعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. àbí kò gbé márùn wá òní odi márùn alimujala kẹtù àbáwọn mẹni tàbádù yàrá bíbí àtàbírù làbùdíyù odi mẹ́rin tó tọ́ ẹlẹ́karùn òun ni alìyà ìlànà alẹ́sìkọ̀ ọkọ̀ ìyàwó gidi nínú àwọn àṣírí ìfẹ́ ni pé àgbà ẹlẹ́gbó tó yẹn ni ẹ̀yìn ọkùnrin ṣé ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ sí ìwà tí ìyàwó lómi ìgbàgbọ́ ní bẹ lọ́wọ́ rẹ̀. ẹ̀yin obìnrin ẹ̀yin ní ẹ̀sìn dúró bẹ́ẹ̀ káwọn ọkọ̀ yóò gbà yígbó. wọ́n dágbére pàkátà jẹ́ wọ́n máa gbúrò rẹ̀ pàkátà. dágbére alóore lójú tó wọ́n gbúrò rẹ̀. ọ̀dágbére jẹ́ǹgbẹ̀ wọ́n gbúrò rẹ̀ ń sọ bí ẹlẹ́kùn jẹ́ǹgbẹ̀ ti jọ sọ bí. ẹbẹ fi lóògùn jẹmọ jẹ gbẹyà yìí ó ti ali ìlànà alẹ fikọ ìfẹ́ abáhùnmẹrì ìfẹ́ ni tí ó jẹ àṣírí ìfẹ́ ni ká gbẹrẹ ní gbọ́ ìwà táfi gbẹrẹ ní gbọ́ ìjọ wà lọ́wọ́ ara wa trust ara yín kódà kọ́ wáyé bẹ́ẹ̀ níjọ́ mi mbẹ́ kọ́ dá kí ẹ̀ máa parọ́ o àmọ́ yẹn àparọ́ ọ̀fẹ́ níjọ́ mi kò sì wá parọ́ ọ̀fẹ́ fọ́kọ rẹ. ọlá akpọ̀ ti máa kó òkè kúrò tẹ́lẹ̀ ló sì gbà ọgbọ́ dáàbà wà láì bọ́jẹ́ káyọ̀ tó máa ní mo rí ẹ̀jẹ̀ àfa àwọn àgbẹ̀jẹ̀ dùn èé parọ́ bẹ́ẹ̀ èé parọ́. ọdẹ yẹ kọ́ ni gbọ́ wọn làwọn gbọ́ rẹ sọ bí dálẹ̀ má bínú sọ́ọ̀rì lóòótọ́ ni mo lọ sóbí tòótọ́ nígbà tí mo dé jẹ́ ẹgbẹ̀ tí mo ní lọ ọ̀rẹ́ mi wá ní kí n sáré pé mo ti kó nọ́mbà rẹ kọ̀ lọ ọkọ̀ wa kọ́ nínú àwọn ẹgbẹ̀rún wa ní lóòótọ́ ní olè rí ohun tòótọ́ o fẹ́ pàdé tòótọ́ o ìfẹ́ tó dáa nìyẹn irúfẹ́ náà lábẹ́ ká nílá wa o. Allah la ilaha illallah. Ashiruhunna bil ma'ruf. La ilaha illallah. Wa karihtumuhunna. Ìwà tó
tẹkidiru wàlí tìramu ọkọ àtìyàwó tẹkidiru bẹ́ẹ̀ bá ṣe nǹkan tó bá dà fúnra yín ẹ máa mọ yìí. àbá mú mi ìyàwó rẹ lọ bí ti wọn ń darí bọ̀ wá ọwọ́ ara fìlà wálé ẹ̀kọ́ wá sáà ìṣèlérí rẹ̀ èyí wọn ní wọn gbẹngbẹngbẹ lọ rẹ̀ irọ́ tẹkidiru pàtàkì ẹ̀ bí ajẹ́ àwọn ọmọ láìkì láyé gan mo sì láìkì ẹ̀ ọlọ́wọ́n jọ lálùbáríkà àmẹ́wàá láì kọ̀ọ̀kan sí dédé ìdíbí náà mo dé ẹ̀wò kọ sáìsì mi mo dé ẹ̀wò ó dorí mi lọ àmọ́ mo láìkì ẹ̀ bí ìbá ṣe pé kò sáìsì rí mi òun ni ìbá dé lọ́la kódà wọn má jàdọ̀ tí mo wọ̀ yìí ẹni bá ṣe bẹ́ẹ̀ ẹni bá sọ ọdún ẹ̀ bí ìyàwó rẹ̀ bá lọ ọ́fíìsì ìjọ kejì yóò gbìyànjú àti ra owó ètò ọ̀fẹ́ wà wá. obìnrin mi ọkọ rẹ̀ lọ rìn àjò ni wọ́n ń bọ̀ wá dé ibi àti ìrabẹ́ ní Ọ̀yọ́ àbódé tí wọ́n yà yín ẹ̀yẹ́ nǹkan ọ̀nà yáyà báyìí ọwọ́ adé nǹkan ọ̀nà ọwọ́ ara búrẹ́dì wá wọ́n jí àbúrẹ́dì rí ọyẹ yín gbogbo ẹgbẹ́ yín tíráfù lódù ọba wọ́n rí epo pupa wálé wọ́n kó sí wálé wọ́n ń gbàpò rẹ̀ sí wálé ẹ wá ń gbé wá gbé bẹ́ẹ̀ni bọ́ bá yẹn wá gbé nǹkan yìí. àwọn ilẹ̀ búrẹ́dì lọ́kọ̀ rẹ̀ pé ẹ gbé nǹkan yìí o wọ́n yá yìí búrẹ́dì làwọn àwọn àjòkó ní búrẹ́dì àjẹ búrẹ́dì yìí. ọwọ́ ṣe bẹ́ẹ̀ bọ́kọ̀ rẹ̀ bá tún darí ìrìn àjò bọ́njọ́ mi bí kálukú bá rẹ̀ kan lọ yóò lé mi ò níra o. tí o ti ẹ̀ ní ayọ̀ bàbá á pè ọ́ ajíyà ìmọ̀ọ́rẹ́ ìmọ̀ọ́rẹ́ àṣírí ìfẹ́lọ́gbọ́rì gbogbo ntọ́kọ bá ṣe fún ẹ pàtàkì rẹ̀ bí gẹ̀gẹ̀ ju tó ju tó ṣe wúlọ. ọkọ̀ tó wà lójú ọ̀nà bá a ti wílẹ̀ ẹ̀ka rẹ̀ ọwọ́ sẹ́ńtì káàdì mọ́lẹ́ máa rọ̀ sí ọ. kọ́nà kí ìyá mọ́lẹ́ máa wọ́n máa jì ọ nígbà náà bọ́bá bẹ́ẹ̀ kí fẹ́ wọn jòkó sọ́kàn rẹ̀ ó lè máa mà kó fi dán o. ní mo fẹ́ máa bó ti mórè sí obìnrin ọ̀mọ́ kọjá èyí ò tó ní obìnrin ọ̀já gbogbo nǹkan lọ́sọ̀ lówó ọ lè fi tẹ́sì rẹ o bàbá rí bí méjèèjì tó o ti ní káàdì náà tán wá gbé alágbó ẹ lóòdì ẹ mórí káàdì yẹn o ọlọ́wọ́n máa bàgbà gbà ṣe o àánú òní wọn yé o ọlọ́wọ́n jẹ́ sórí eré o eléyìí pọ̀ àá ṣèkéde kan òun náà gbà pé kò pọ̀ káàdì mórí márùn bàbá wa pa ẹni mo bùn mórí márùn kó wá ń ṣàdúrà tó báyìí bí báàbù 1000 kò ní gbàgbé láyé. ọkọ àtìyàwó ẹ máa pàtàkì ara yín. àṣà ọ̀dẹ́gìlẹ̀ ló ṣe ẹ bá fi Kùránì. ọyẹ jẹ́ alámúlò òfin àkàrí ọkọ abọ́dù dírì wọn náà báńkì àyà náà dáadáa báyìí ń kárí ìtumọ̀ wọn náà. sàpẹ́lẹ̀ ara yín ọmọ ìyàwó ẹ má sàpẹ́lẹ̀ ara yín o kò sí fẹ́ ń bẹ̀ láàrin lọ́kọ láya kíyàwó máa la ọkọ má ọkọ rẹ̀ lérí níta gbangba. kíyìn ìfẹ́kọ̀ọ́ ó ṣe ṣe kíyàwó máa bọ ọkọ máa fi ọkọ rẹ̀ lóko o. gbogbo wa bá ti lọ lọ́jà alba tẹ́ ẹ yọ̀ǹga àwọn àbáwọ̀ wa ẹ má bọ̀ ọkàn fáwọn ẹ má bọ̀ ọ̀sẹ̀ kíní kan o ẹ má sẹ̀ ẹ àdáwọ̀ ẹ kú yà wá. ìmáàmù nípa yìí o àwọn gáwọ́sù àwọn ṣéwù bí kálukú bá wọlé àti ká bọ́ sí wulẹ̀ ẹ bá ti wọ yàrá pé àbá máa bọ́ sí wulẹ̀ ni bàbá ti wá sí ìbílẹ̀ o ti kú sí wulẹ̀ báwọn ọ̀rọ̀ agbára ẹgbẹ́ àmọ́ni ọba ń bí ọ ọmọ wa jẹ́ àmọ́ni gbà náà. Abdulazizi ọmọ ajá Abdulazizi gbà wọn láàrin wà síyàwó rẹ òun náà máa dà láàrin ẹgbẹ́ ẹgbẹ́ tí a yẹ yín ẹgbẹ́ náà jẹ́ ẹgbẹ́ gbàgbà bá ẹgbẹ́ tó ń wù. Abdulazizi ti mú un náà. Abdulazizi ti ní ìwọ́n tó ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ń tàn tà gbàgbà ajá bá ń gbómi wá lórí àwọn ọkọ̀ wù ọ báyìí pé
èmi náà ọmọ gbé odidi sẹ́wù ìyá akẹ́lẹ́ bá gbé jìlá wa ọmọ gbé odidi sẹ́wù ẹ bá ń kú tẹ̀sùn bá àjẹ́ àgbọ̀lẹ́ bá gbé bóyá bá ti wá wọnú lẹ́tọ̀ ẹ bá ti tilẹ̀kùn náà jì tán bọ́bá ti wá lọ dé pé ó dé sí ọlá fèrè òru ó bá dé ọ̀dọ̀ ẹ má sọ fúnra wa bọ́bá ìtàn kó má sọ fúnra ẹ ti ṣe dánù bẹ́ẹ̀ bá àṣà kúni ṣe ó ẹ̀dá àmà wọ́n gbà lọ ní à kí ẹ tó má sọ ọ́ ẹ má gbàgbé ni o mo fẹ́ mọ́tì náà kó tó ní bá bẹ̀rẹ̀ ọdún yá ó ní ẹ̀ bá ń pa náà ẹ̀ lè pa náà ọgbọ̀n lọ lè ṣe ni ọ̀pọ̀ sí wùkalẹ̀. Gbogbo ọkọ̀ tó bá wù ọ́ ló kọ́ tó dáa ní ọmọ ọkọ̀ rẹ níta bàbá tí wá nínú ilé bàbá tí wá déta máa pọ́n ilé. Ẹ̀ka àbọ̀ àbáwá o, ọlọ́run jẹ́ àríwí pé o, ọlọ́run ní ìdààmú yóò máa respect ọkọ̀ rẹ̀. Máa ṣàpọ́nlé rẹ̀ jẹ́ ọ̀rẹ́ ra níparí ẹwà jẹ́ ara lóró rẹ̀ yẹn tó wá gbé gbogbo ẹ̀ lẹ̀ òun ni àlè áfù wálébù fúránù. Gbóyè ní màgbára sí gbóyè sí àmìnà. Àmín. Ẹ̀ sí àmìnà dáadáa. Àmín. Àwọn kàmọ́lù dínì. Àlè áfù wálébù fúránì ọkọ ìyàwó àti ìyàwó tẹ̀fẹ́ kìfì ẹ̀yàn kalẹ̀ àfi kẹ́ lọ ní àmójúgbò. Wọ́n ní kí fúránì ẹ máa tàbójì ara wa. Ọlọ́run gán mọ́lẹ́jì wa ni. Àbọ́lọ́wọ̀n mọ́lẹ́jì wa. Ẹjá bí ra wa. Bọ́lọ̀ máa ní wọ́n dé alátàárọ̀ lálọ. Gbogbo ẹni tí ó bá kírun àsùbá lákòókò rẹ̀, ìsì pákìlẹ̀ tó sùn. Gbọ́ àbádámà. Kílẹ̀ tó ṣe kílẹ̀. Àbádámà láti abẹ́mi ó kún bàyà. Káàní gẹ́gẹ́gẹ́gẹ́ o. Ọlọ́run rán mi wáyé o. Látò nílò ẹni tí ó bá kírun àsùbá jẹ̀ mọ́ yóò sì kú kílẹ̀ tó sùn. Tẹ́wá yóò kù ẹ̀bà balẹ̀ yóò kù ìnira tí bẹ́ẹ̀ kò tó nira tí ó bẹ̀ bára tí ò kírun àsìkò jáde kìí àmọ́. Tọ́wọ́n tí bẹ́ẹ̀ náà kírun àkókò ọlọ́wọ́ sì fi ó lé ó tún sáàdúrà ọlọ́wọ́ gbàdúrà rẹ̀ ní mọ́lẹ́jì àbí ọmọlẹ́jì rẹ̀. Ẹ má pọ̀rọ̀ ẹ má jalè ẹ má sọ gbogbo ẹ má mutí má ẹ má bàrà nínú jẹ́ ẹ má bàtìyàn jẹ́. Ìlú yìí náà ni ilé yìí náà ni ẹgbẹ́ ẹgbẹ́ lọ́hùn kálukú bí ìyàtọ̀ kọ́ sọ́nà ọkùnrin bẹ̀ lọ́hùn bàbá ẹgbẹ́ náà lẹ́yìn wa. Àbọ̀ wọ́n wá jáde bàbá alájẹ́ àgbà bàbá ní ọdún ọ̀hún mọ̀sá wọlá pé ìfi àyà mi kan àyà láyà obìnrin kóbìnrin kan ìbára mi kan ìsúnmọ́ débi tí wàá ní kékeré kan. Lára ìyàwó mi, ìmáàmù olókùn tó lè náwó rẹ̀ wọ́n. Ṣèwùsẹ́ wo olókùn tó lè náwó ẹ̀ mọ́. Àbá olókùn tó lè náwó ẹ̀ mọ́. Bí dájú yẹn wá tí ò lówó ẹgbẹ́ oníṣẹ́bọ́ àríṣẹ́bọ́ olówó ni ọjọ́ nìkan mi. Bẹ́sọ̀ ọ̀bọ̀ olówó ni wọ́n ní abẹ́bà. Àríṣẹ́ àrẹ àbá àti wá lówó ọba ẹ̀bá lówó ń fọ́ owó nìkan wá lè. Owó nìkan wá ní bí kí tó ní àbá bí kí tó ní. Ìlú nìkan wá ní. Ṣé yóò ní kankan mọ́ lẹ́yìn owó? Ọkọ̀ ìyàwó ẹni àmà lámọ̀dúgbò. Ẹjẹ́ lámọ̀dúgbò ká máa fún ẹjẹ́. Wọ́n rí ìdánwálé kan náà tún dáwà láyọ̀ ọkàn ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá wa ọmọdàjáde ìyá wa pẹ́ o. Àmín. Gbogbo ntọ́nà bá ní mbẹ lọ́wọ́ ọkọ yín ẹjọ́ tẹ́ yín lọ́rùn. Ìwọ ọkùnrin náà dèdè tíyàwó rẹ bá ṣe fún ọjọ́ tí ọlọ́run. Ntẹ́ bá rí jẹ ẹjọ́ tẹ́ yín lọ́rùn. Tó bá ṣe ẹjọ́ tí ọlọ́run. Báyìí rẹ̀ ń tọ́ ọmọ bẹ́ẹ̀ tí mo nírè. Àbá Kamalu Dini. Gbogbo ẹni tí ń bá ti ń wẹ̀fín tó tó yóò padà rí ntọ́kàlẹ̀ kọ̀ ni. Ibi tó tó.
padà ní tọ́kàn ọkọ̀ rẹ̀ gbé fóònù kalẹ̀ tàbí gbé fóònù kalẹ̀ ọ̀nà lè tú fóònù rẹ̀ òun méjèèjì rẹ̀ òun ṣe kéde bó bá padà wá ń pè wọ́n kọ́dà àwọn olè máa wò ó love message ní máa wò kí ló wá ṣe fún bọ́ọ̀bá yẹn jáde nínú yàrá irú rẹ̀ bẹ́ẹ̀ ló gbọ́ wọlé bó ti nínú èyí tó lọ́n bá lọ́kọ̀ bá ṣe fún ọjọ́ tí ọlọ́run nítẹ́lọ́rùn bó bá kú kí ẹ̀ka tó tọkọ̀ rẹ̀ bá rí bò ṣe fẹ́ ọ̀wá nídìí kọ́ ọmọ àròjọ́ kí àṣírí ìfẹ́ ní sọmọ yóò má rojọ́ fún ká o ìwọ ọkùnrin náà tíyàwó rẹ̀ wọ̀ ní bó ti fẹ́ má rojọ́ kí báwọn ọ̀rẹ́ rẹ̀ o báwọn ọ̀rẹ́ rẹ̀ bá gbọ́ mọ̀nà kó léyàwó rẹ̀ kó nù lé bó bá lè kó tátọ́jọ́ gànjú òun dára bá dé sí ọlá tó àyọ̀ lé fìyàwó ti wọ̀. bàbá yìí lọ torí fìyàwó rẹ̀ kan ọ̀dà ọwọ́ akọ̀kan lẹ̀ èyí tí ò tún da náà lọ́tún lọ lè fẹ́ bí wọ́n ti nínú ọmọ àmàlẹ́jọ yọ lọ́sí lẹ́yìn láyọ̀ kan gbogbo ẹja tẹ́wàdúà má lọ lé o mo fi ọlọ́run tó dá ọ mo fi bì ọ́ tẹ́wàdúà gbogbo àwọn ọ̀dọ́ tá a gbó gbogbo ẹja tẹ́wọ́ gbogbo ẹni ó ti níyàwó ńlẹ́nu wa àánú ọlọ́run tààrà tí ẹ̀mọ́ fi gbé bùkátà lé ọmọ sàgbèjì sí wa. Àmín. Àyàn fẹ́ ládùúgbò ẹ̀mọ̀ sí àmín dáadáa. Àmín. Èmi àwọn ẹ̀dá sàkan ọlọ́run ọ̀bá ń rìn àdẹ́bí jíjẹ fún mo lé kó máa dúpẹ́ ibi abáyé níbi àsìkò táwa yìí ẹ̀yìn yá wa bọ́lọ́run ọ̀bá ń rún ọdún ọ̀bá ń rún ọ débi kó má rí ọmọ bú àtìyàwó ọ̀rọ̀ rẹ dúpẹ́ onírànà báwà ní bẹni sí o àwọn kan bẹ ìdí tí ẹmọ náà ti ń tọrọ báwà tí wọn yóò sì wọ́tọ́ ọjọ́ tó dákún lé ní bó ti wá gbówó ní ti ẹ̀mù tí rí pọ̀ gbà á tí wàá bọ́ náà bíọ́ gbà níbi bíọ́ tó fi wá ní kò mẹ́bẹ̀ẹ́ mọ̀ wò ló já sàdúrà fún gbogbo tí ń jẹ́ baálé ilé àti rí wa táàbì máa bọ́ ilé bọ́ àwọn ọmọ bọ́ ìyàwó bẹ́ẹ̀ nígbà ọlọ́mọdé ò lè fún wa. Àmín. Ẹ bá ti ámìnà dáadáa. Àmín. Ẹni yá Allah. Ya Allah. Ya Hayyu. Ya Hayyu. Ya Qayyum. Ya Qayyum. Ya Aliyyu. Ya Aliyyu. Ya Azim. Ya Azim. Bàbá lè rí ẹnu. Àníyàn ọlẹ́ẹ̀kejì, òun ni gbogbo àtàwọn yìí tá a ti níyàwó. Àtàwátà àti ìlọ́kọ àtẹ́yẹ tó ti níyàwó ọyọ̀ kan tó tó fẹ́ nẹ́sì olúwa bí ọ lọ́mọjà síyàn. Àmín. Ayẹ̀sí àmì ẹ̀gbọ́n òun dáadáa. Àmín. Bí ẹ bá sí ìyàwó fi ayé rẹ̀ bàjẹ́ bí ọba ti síyàwó fẹ́ ó sì sí ọmọ bí ní èjì ọmọ ìyàdó àtàǹsẹ̀ yìí ẹ ló fẹ́ sí àtẹ̀ntí ìfẹ́ rárá gbogbo ìgbà tó bá fi àwọn ọlọ́mọdé ó sì yẹ. Àmín. Ọlọ́mọdé ó sì fẹ́. Àmín. Ẹ̀ẹ́dẹ́ máa lọ ọkọ ọlọ́mọdé sí ọkọ fẹ́. Àmín. Ẹ̀ẹ́dẹ́ àmìnà dáadáa. Àmín. Wọ́n dàbí yóò sí àní ń gbọ́ wa pẹ̀lú àníyàn tó ń da tọrọ bẹ́ẹ̀ fún ọ̀nà borí bẹ́ẹ̀ fún. Àmín. Àwọn àtúntì ẹ̀ náà ní sìn gbogbo àná ọlọ́run kọ́ máa bá yín gbà náà. Ẹni yá Allah. Ya Allah. Ya Hayyu. Ya Hayyu. Ya Qayyum. Ya Qayyum. Ya Aliyyu. Ya Aliyyu. Ya Azim. Ya Azim. Ìdúró ọkùnrin báyìí ni mo gbogbo ẹ̀yin tẹ̀ wáyé lónìí báyìí. Mo bẹ̀rẹ̀ nǹkan bá yọ́nu sí gbogbo yín. Àmín. Bá a ti àmín nàá máa gbọ́dọ̀ lára sílò. Àmín. Bá a ti àdùn dáadáa jàmá. Àmín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá Ọlọ́run lóhùn láyé wá sí wáyà yín lónìí. Gbogbo bí kíbi tẹ́ ẹ bá dé ẹ̀ ní kò bínú Ọlọ́run. Àmín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá Ọlọ́run lóhùn láyé wá sí wáyà yín lóde alákàárùn ní rọ́dọ̀tún àbúrò rẹ̀. Gbogbo bí ẹ bá dé ẹ̀ máa pàdé àánú Ọlọ́run. Àmín. Àti jẹ àti mò ní lè mọ́ yín. Àmín. Ẹ ní fáìsàn ló gbà. Àmín. Ipa àpá òsì ní ka yín. Àmín. Ẹ ní ṣubú dànù. Àmín. Ikú ọ̀wọ̀ọ̀wọ̀ kò ní yá yẹnu kọ̀ọ̀kan wa. Àmín. Àdáwọ́lé wa àdọ́kànlé wọn lọ́wọ́ jà ṣàṣeyọrí. Àmín. Ẹni títí ń jẹ wọn ọmọ lọ́wọ́ jò jẹ kalẹ̀. Àmín. Ẹni tí ètí ìmọ̀ ìjọ lọ́wọ́ jò rí jẹ. Àmín. Ẹni ọmọ tí ń dùn ún mọ̀ fi palẹ́kú. Àmín. Ẹni ọmọ ń palẹ́kú lọ́ba àfi dùn ún. Àmín. Wá tẹ́wọ́ kó wá dàníyàn. Tẹ́wọ́ dàníyàn. Ọlọ́run lọ́mọ iye wa tá a ti dòkó yìí. Olúwa jọ̀ọ́ jàre oore wa mọ̀jọ̀ ló ń kà. Àmín. Tẹ́wọ́ kó dàníyàn.
Afọlá àlùbáríkà òru ìyá bíbí ọ́. Bọ̀wọ̀lá dígá tí ń dání ọmọ bíbí ọ́, bọ̀wọ̀lá ọkọ̀ ọmọ bíbí ọ́. Bàbá àgbóǹtajọ́ dájọ́ mọ́lì nàbí ìwọ̀n wọ́n jẹ kó láìpẹ́ yìí. Àwọn àbá àgbàlagbò náà dájọ́ ti wọn, àwọn náà wà dájọ́ ti wọn náà yẹn lọ́dọ̀ nílẹ̀ àbúrò rí. Olúwa jọ jàre, wọn lọ tó bá tó gbọ́ yọ̀ dáta sí lọ́dún tó lọ. Àwọn tó fẹjọ́ sùn ọ́nù o, àwọn fi tọ́jú yìí náà o. Ìfẹjọ́ sùn ọlọ́run o, àfẹ́sẹ̀ mọ́lìdì ọdún yìí náà. Mo wá bì ọ́, gbogbo bí aláàánú bá wà torí yóò ná ọ lówó. Ní yóò ná ọ lówó. Gbogbo bí aláàánú bá wà táàbì rí mọ́lìdì ìwà sí Musa gbèdìde sí wa. Àmín. Ẹ bá ṣe ámì dáadáa. Àmín. Gbogbo láàfẹ́ ti bẹ́ẹ̀ nígbà sáà lẹ́gbẹ̀ẹ́ bì ọ́ àti gbogbo ẹni bá tún jẹ́ náà lẹ́bi débẹ̀. Sallallahu alaihi wasallam. Ọlọ́run jí ó ṣe é ṣe. Àmín. Gbogbo àwọn aláàánú wa tí wọ́n ń dùn tó lọ lára wa bá gbé àánú dìde sí wọn tààrà. Àmín. Àfikọ́jà níyàn ọlọ́mú ajá fún ìdágbére fáyé. Àmín. Yóò pẹ́. Àmín. Yóò dùn. Àmín. Yóò pọ̀. Àmín. Yóò sì láti báríkà. Àmín. Wọ́n á tẹ́ wọ́n pọ̀ ọlọ́run. Àmín. Wọ́n á jọ pé lórí wa o. Àmín. Kálukú ìdàníyàn kan. Ẹni yá Allah. Ya Allah. Yá Aliyu. Ya Hayyu. Yá Qayyum. Ya Qayyum. Yá Aliyu. يا علي يا عظيم. يا عظيم. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.